بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أيها المستمعون الكرام في كل مكان نحييكم بتحية إسلامية عاطرة قائلا السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Adá ọpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àlékún ìkẹ́ rẹ̀ àti ìgẹ́ rẹ̀ kó lọ bá aláyé lọ́rọ̀ ànábì Muhammad. Ọlọ́run mú ládá sàlátù bá gbogbo àwọn ará alẹ́ ànábì, àwọn ọmọ ànábì, àwọn ìyàwó ànábì Muhammad, gbogbo àwọn sàhábà àti àwọn tí wọ́n tẹ̀lé wọn, àwọn tabi'in àti báwọn tabi'in, gbogbo àwọn àtàwọn tí wọ́n gbaṣẹ́ fún wọn. Látẹ̀rí àfá gbàṣẹ́ kò Álímì Ọlọ́run bá wa kẹ́ wọn. Bàbá wa àgbà lágége Ọlọ́run bá wa kẹ́ wọn. Bàbá wa àgbà nímọ̀síngbà bá kẹ́ náà Ọlọ́run bá wa kẹ́ wọn. Bàbá wa àgbà lágbàjì Ọlọ́run bá wa kẹ́ wọn. Àtàwọn àfá àwọn àtàwọn tí wọ́n gbà fún wọn, tí wọ́n jẹ́ ọmọ kéwúre, tí wọ́n jẹ́ olùtẹ̀lére fún wọn. Ọlọ́run bá wa kẹ́ ẹnì kọ̀ọ̀kan wọn. Albarka Nabuwa Muhammad. Gbogbo ẹ̀yin tẹ́ wọn wà lọ́kùnrin àti lóbìnrin. À ń kí yín pẹ̀lú kíkí tí ó ní ọlá jùlọ àti àlùbáríkà láyé tá a wà yìí àti ní alqiyama níwájú Ọlọ́run. Pé àlàáfíà Ọlọ́run àti ìkẹ́ àti orí Ọlọ́run kó mọ́ dùó Ọlọ́run máa tún ṣe fẹ́ni kọ̀ọ̀kan wá sí albarka mọ́lá ń ṣe kádà. Náà gẹ́gẹ́ bí iṣẹ́ wa, gẹ́gẹ́ bí àṣà wa tí àwa olólùfẹ́ àti àwa tá à ń jẹ́ ọmọ kéwú bá a bá ti wọlé sínú halqa Maulana Asadul Warisina báyìí ń kọ́ mọ́ wùwá kí a gbọ́hùn sálámà bàbá kí ọkàn wa balẹ̀ pé a tún ti wọnú hadara mímọ́ àti wọnú hadara márífà ibi tá a ti dá Ọlọ́run mọ̀ tá a ti dá Nabuwa Muhammad mọ̀ kí lọ́lọ́run wí kí là Nabuwa Muhammad wí fún wa tí máa ń yé wa yékéyéké ìmọ̀ ń jẹ́ tí ó mọ̀ tutù ọkàn wa láti gbọ́ ohun sálámà Maulana Asadul Warisina hafidhahullahu wa nasarahu. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikumus salam wa rahmatullahi ta'ala wa barakatuhu. Naam, sálámà ni a ti gbọ́ látẹnu bàbá yìí ká tún wọnú iṣẹ́ wa gẹ́gẹ́ bí iṣẹ́ wa ní gbogbo ìgbà tí a máa ń tọrọ àyè lọ́dọ̀ Maulana pé ìdánilẹ́kọ̀ọ́ tẹ́ máa ń ṣe fún wa ní gbogbo ìgbà lérí gbogbo tí ó jẹ́ mímọ̀ tó rọ̀ mọ́ Islam Ọlọ́run ní jósù yín ṣẹ̀ṣà kò ní sọ àwa náà gbọ́ albarka ẹni Ọlọ́run. Naam, níbi tí abádẹ́rà sàdésà ní ọjọ́ Sunday ìjẹta 10 of November 2024 à ń bẹ ní Ṣakí pẹ̀lú Maulana Asadul Warisina. Ẹ wá ń sọ̀rọ̀ kan lọ sà, ẹ wá bá ọ̀rọ̀ débi ọ̀rọ̀ àwọn afá aládìsí, àwọn afá oní mustalah. Ẹ wá sọ hadithu náà pé àmọ́ hadith tẹ́ ṣàlàyé yìí o hadithu yìí hadithu marfu'un ni. Ẹ tún wá mọ́ hadithi kan wá sí lẹ́yìn hadithi náà. Naam, lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ tí wọ́n fi ìfẹ́ ń tẹ̀lé wa àtàníyàn rẹ̀ àti ẹ̀mí tó dáa tó fẹ́ ń tẹ̀lé wa, wọ́n wá ní ẹ dákun torí Ọlọ́run a fẹ́ kẹ́ ẹ bá wa bí Maulana Asadul Warisina pé kán bá wa tànmọ́lẹ̀ díẹ̀ sí nǹkan tí wọ́n ṣàlàyé yìí, kán bá wa wọnú ẹ̀ díẹ̀ kí wọ́n bá wa analyse ẹ̀ kó lè yé wa dáadáa. Òun lórí ọ̀rọ̀ àwọn afọ́ ní mustalah alhadithul marfu' àti alhadithul mursal. Bàbá, hadithu marfu' ǹjẹ́ gbogbo hadithu marfu' pátápátápátá ṣe gbogbo ẹ̀yin sahih tó lálàáfíà pé tó máa ti ní hadithu yóò hadithu marfu' ni àwọn afá ti mọ̀ tí ń jẹ́ hadithu marfu' ṣe gbogbo ẹ̀ ló ní àlàáfíà. Bí rẹ̀ ní alhadithul mursal pé hadithu mursal ní ìjà lè lò gẹ́gẹ́ bí hujja nínú òfin. Rahim. Alhamdulillahi rabbil alamin. Li'ala sayyidina Muhammadin wa ala ahlihi wa ashabihi wa sallim amin. Amin. Akí gbogbo àwọn ọmọ ya wa mùsùlùmí kí Ọlọ́run bá wa kí yín ju bí a ti kí yín lọ. Amin. Akí wa ní kíkí àsìkò tí a wà yìí kíkí ọlá èyí tọ́já sí wípé a ní sáláì má máa kíra wa bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ ti Olúwa kí a sì máa dára wa lóhùn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìlànà tọlọ́hun
kí Ọlọ́run mọ́sá wọlá ní Muhammad kí ó tún mú àánú rẹ̀ lépa bá wa sí jù báyìí lọ. Àmín. A kí wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuhu. Gbogbo àwọn ẹni rẹ̀ tí a máa ṣàdúrà fún tí wọ́n ti lọ. Qul huwallahu bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Àwọn ẹni rẹ̀ tí ó kù tí a máa tọrọ fún lérí baba alágége tòní àti gbogbo àwọn ẹni rẹ̀ tó kù láwọn àlùfáà wa láàyè kó wá kọ̀ọ̀kan tí wọ́n rólé àwọn tàná lèyí láfi kan ọlọ́mọba wa fi wọn lọ́kàn balẹ̀ sí. bismillahir rahmanir rahim ila fi quraishin. A kí gbogbo ìjókòó náà kí Ọlọ́run kí ó ṣàlékún àgbọ́yé àti àlékún àlàyé àti àlékún mímọ̀ Ọlọ́run mọ́sá sí fún wájú báyìí lọ. Ala Muhammadu Rasulullah ala sallallahu alaihi wasallam. Allahumma allimna ma jahilna wa anfa'na bima allamtana ya rabbal alamin. Gẹ́gẹ́ bí ìbéèrè tí a béèrè nísìnyí ọ̀rọ̀ hadithu marfu' bẹ́ẹ̀ ni torí ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ ní Ṣakí ẹ̀ ń sọ̀rọ̀ nípa umuru dunya ó ti yíwá wọn tó mọ́ ní la yatajawaz sab'ina alfi sana 7,000 sana 7,000 7,000 ni mo ní àdísì tí ó wá pé bẹ́ẹ̀ wọ́n bá ń gbé olóngbò yìí lọ sí ìran àdísì tó wá pé bẹ́ẹ̀ kọ́sìm àdísì yẹn ẹ̀rìn má di àmì lẹ́sítọ̀ àbá oríra àdísì yẹn wọ́n ní àdísù marfu àdísù marfu ni wọ́n wá lọ sí ọ́ndà da'if ó ti yé so òun ló fa ìbéèrè tí bẹ́ẹ̀ni tí a mú wá lónìí ẹ wá mú wá wípé hadithu marfu yẹn ṣé gbogbo ẹ̀ ní sahih ṣé gbogbo ẹ̀ ló lálàáfíà ní wípé ṣé kò sí dọ̀ífù nínú hadithu marfu dọ̀ífù wà ń bẹ ó ti gẹ́ẹ̀tì bẹ́ẹ̀ dọ̀ífù wà nínú hadithu marfu bóyá kí a ṣe dìrásà rẹ̀ díẹ̀ àkọ́kọ́ ń bẹ ni wípé hadith marfu' ó pín ó tiẹ̀ ọ̀nà méjì iná ló pín lọ́dọ̀ àwọn oní mustalahul hadith hadith marfu' ó pín sí ọ̀nà mélòó mọ́ pé ó pín sí ọ̀nà méjì. Naam, al-marfu'u sarahatan wal-marfu'u hukman. Al-marfu'u sarahatan wal-marfu'u hukman. Ó ti yé. Abdul Kadiri ó ti mú kene nkole nu. Naam, àkọ́kọ́ ni pé hadisu marfu' òun ni ma udifa ila rasul hadisi tí wọ́n bá ti fi ti sọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam ó ti bá wà wá hadisun marfu' mẹ́ta nìran yíò bá wọn alhadisul marfu' walhadisul mawkuf walhadisul maktu' ayé bẹ́ẹ̀ kẹ́ kan lè kéwú àwọn àti kan lè kéwú bẹ́ẹ̀ gbogbo yín lẹ́sì ti kọ̀sẹ́ni tí ó gbà bẹ̀ kọjá. Naam, alhadisul marfu' wa hadisun udifa ila nabi èyí tá bá ti sọ́dọ̀ annabi òun ni marfu' wal hadisul mawkuf ma udifa ila asahabihi èyí tá bá ti fi sọ́dọ̀ àwọn sahabi òun ni mawkuf amma al maktu'u ma udifa ila tabi'i èyí tá bá ti fi ti sọ́dọ̀ tabi'i tí èyí sì sahabi ló sọ ọ̀rọ̀ tí àwọn sahabi bá sọ òun ni wọ́n ń pè ní azar
wọ́n yìí pé hadisi anabi ní hazard wọ́n sì pé ọ̀rọ̀ àwọn sàábé ní hadisi. akramakumullah sa. ọgbọ́ ọ̀rọ̀ àwọn sọ̀hábà wọn kì í pè ní hadisi. wọ́n yìí pé ládìs. ọ̀rọ̀ anabi wọn kì í pè ní hadisi. òun ló fà tí mo fi béèrè níjọ́ kan wípé kí ni àdárù sọ̀hábà ń wá nú hadisi anabi. ọgbọ́ àwọn ọ̀rọ̀ táwọn sọ̀hábà sọ. mo ti sọ láì máa yẹ gbà. àwọn afi sínú ọ̀rọ̀ anabi. a máa pè wípé hadisi anabi sọ pé. àwọn sọ̀hábà ni wọ́n sì sọ. sàhábà ló sọ. irú ẹ̀ ni ọ̀rọ̀ tí ń jọ́ta sọ̀rọ̀ Abu Lahabi tí mo ní Abu Lahabi ò sí nínú ná báyìí àmọ́ yóò wọ náà ni kì í tí ì sí nínú ná táwọn kan takò mí pé ó ti lè wíwẹ̀ ọlọ́run sàyẹ́sí lánàrà sàyẹ́sí wọn ni ẹ má wulẹ̀ sàyẹ́sí rẹ̀ ó ti yé wa ẹ má tí ì kanjú torí wípé ẹnìkan ẹ̀dá kan ò tí wà nínú ná. ìyá kan sì ti wà lìjẹ́ náà. sùúrù màánà òun ni kí awusu ulfaham àsìgbọ́ ni kí a máa wí pé ẹnìkan ti wà nù náà ẹnìkan ti wà lálejò náà lára bàkẹ́ inna abi wa abaka finnar àwọn méjì ń bẹ nù náà wọ́n wọ̀ náà ni wọ́n lè ti gba sàtífíkẹ́tì ẹ̀ lọ́wọ́ àmọ́ èdè bẹ́ẹ̀ èèyàn lè gba físà lóye bó kọ́ má ti lọ. so a lè sọ wípé ńgbà tí alukurani ti sọ pé sáyẹ̀sì lánàrà a sọ pé kò ní wọ náà ó ti sátínlẹ̀ tí ó wọ̀ torí wàá dùn ni ní Abulahabi àmọ́ kò tí ì sí ń bẹ̀ báyìí àwọn tí wọ́n wá láwọn ti rí ń bẹ̀ Abulahabi ń bẹ̀ nínú mọ́ wá fi sọ́njọ́ náà nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ta kò mímu ní kò yé yín ni àwọn àdíìsì tí ẹ gbẹ́sẹ̀ lé tẹ́ wí pé ọ̀dà àdíìsì wo ni sọ fún wa pé Abulahabi ń bẹ̀ nínú náà wọ́n bá mọ́ wá wí pé Abbas àbí nǹkan Abbas ló ní àdíìsì wọn wí pé òun sùn lójú oorun òun wá lálàárí Abulahabi ní inú ná òun á bèèrè lọ́wọ́ rẹ̀ wípé kí ni ẹ̀dẹ̀ tọ́lọ́run Éfà tọ́lọ́run ṣe fún àbí kí ni rúkṣọ̀ tí Ọlọ́run ṣe fún ọ ó ní gbogbo ọjọ́ Monday ni ọmọ ní kí wọ́n dá ìyà dúró fún òun gbogbo èyí òun kátàkátà ọ̀rọ̀ ni ẹ wá sọ àlùkìyámà di fíìmù bí wọ́n ti ń wo fíìmù wọ́n fi àlá ṣe ẹ̀rí wọ́n yẹ fi àlá ṣe ẹ̀rí àlá ò ṣe jẹ́rìí ẹlẹ́ẹ̀kejì mbẹ́ ni pé wọ́n kì í fi azar ti sahaba wọ́n kì í fi jẹ́rìí ìdájọ́ ináfẹ́ nìkan sàábẹ̀ kan kò lè sọ wípé ẹni ọba ṣe báyìí yọ wọ̀ náà tí àdìsí ànábì ọ̀sọ́ bẹ́ẹ̀ bá rí inú ọ̀rọ̀ sàábẹ̀ pé Ibn Abbas lọ́sọ Sayyidina Umar lọ́sọ antil kọ́ ìnáfsì yìí tọ́lọ́hún òwì tá ànábì òwì ẹ̀dánù ọ̀gbọ́ torí ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ tẹ́ sì wà ní fídì pé ẹ̀ tún wá sí adatul ilm ó ti yé báwọn gbogbo eléyìí lẹ gbọ́dọ̀ kọ́kọ́ mà yẹnìkan má gbé wọ́n má lé ilẹ̀ fún wa àwọn mímí sọ wá nísìnyí ilé kó nǹkan tí ọ̀dà bẹ́ẹ̀ yàn lé ilẹ̀ nísìnyí ẹ̀ ń sọ àwọn yìí yẹ̀ wò dáadáa pé sọ ní fálù sọ kojú owó sọ káhá sọjẹ́ ní òun ó ti yé nam èyí ń nu azaru sọ̀hábà ó ti yé báwọn ẹ̀ ń bọ̀ wá bẹ̀ ó pé sáà lè fi sẹ̀rí sáà lè fi ṣe hújà ẹ̀ ń bọ̀ wá bẹ̀ àdísùn mọ̀kú sáà lè fi ṣe hújà àdísùn mọ̀kàtú sáà lè fi ṣe hújà so ìran mẹ́ta wọn àdísùn marfu òun ni a fi ti sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ó ti yé báwọn sọ hasanaduhu am lam yasih sanadu ẹ̀dá ni o sanadu ẹ̀dá ni o tó bá jẹ́ pé àdísùn marfu ni ọ̀dọ̀ ànábì ni wọ́n fi tì sí ọ̀dọ̀ ànábì lọ́lọ́ so òun ni béèrè tó wá béèrè wípé ṣé gbogbo ẹ̀ ńgbà ẹ̀kọ́ ọ̀dọ̀ ànábì la fi tì sí òun ṣé gbogbo ẹ̀ lọ́wọ́ wá sọ̀hí àbí dọ̀ ayé fún bẹ́ẹ̀ nù rẹ̀ ó ti yé báwọn mo wá pín sí mélòó mo pín sí méjì ó ti yé báwọn almarfu sarahatan so ti ó ti kọ́ bẹ́ẹ̀ walmarfu hukman amma almarfu saraha òun wá ní àwọn asọmọgbé rẹ̀ ọ̀nà asọmọgbé yín bẹ̀lẹ́ ti bá alfi'liya alqawliya atakaririya alkhalaqiya alkhuluqiya asifa abi naam almarfu sarahatan tinjẹ́ fi'liyan ó ti yé òun ni pé ntí kunjẹ́ kawliya kakọ́ lọ ti kawliya òun lọ́rọ̀ tá ànábì sọ ó ti wá àdìsí lára pé ànábì kan sọ ọ̀rọ̀ yẹn
gẹ́gẹ́ bí pé innamal a'malu binniyat wa innamal likulli imri'in ma nawa faman kana hijratuhu ila Allah wa hijratuhu gbogbo eyun hadithun qawliya ó ti bá marfu'un sarahatan so to get itazi mi ngba hadith marfu' ni pé wọ́n rọ̀ fa rẹ̀ lọ bá nabi pa nabi lóní ẹlẹ́ẹ̀kejì wọ́n tún ṣe rí fua ní sibare torí pé ó gbé pẹ́ ó ní rí fua ó pójú owó ó pọ̀ sunwa torí pé nabi la bi ti sí so to get bẹ́ẹ̀ ohun nu al hadithul marfu' sarahatan tin jẹ́ fa'iliya ohun lè yí tí hadisi kan tí ń sọ pé Ànábì máa ṣe nafila 11 raka ida ashara raka nínú Ramadan tá ń pè ní asamu ó ti bá wọn pé Ànábì máa ṣe 11 raka so to get o me ní Ànábì máa ṣe 13 raka so irú èyí pé bá Ànábì ti ṣe ìbádàrí fa'iliyanu ó ti yé onda marfu náà ni sarahatan ẹlẹ́ẹ̀kẹta ni tẹkìrírí ni wípé kí sàábé kan kó ṣe nǹkan kan ká Nábì ó dákẹ́ kó má sọ̀rọ̀ kò ló dáa kò ní ọ̀dá kọ̀tọ́kọ́dá kò ní ọ̀dá àmá Nábì wà ńbẹ̀ Nábì wà ńbẹ̀ omi ń bẹ tó yẹ pé Ànábì ọ̀rẹ́ rìn ni tó bá yìí ti rẹ́ rìn ó túmọ̀ wípé kò ní sọ̀rọ̀ àmọ́ rẹ́ rìn tabazam ó ti bá wọn tó bá ṣe tabasumu yẹ yọkàn rẹ́ ni mú sẹ́ni àwọn ó ti wá mú wípé bí ó bá dá ni Ànábì ó rojú ni èyí tó bá sì rojú àbọ̀mú ìṣàrà wa ó ti mọ̀ pé ebi ń jẹ́ àtànsọ Ànábì rojú ni pé irun Ànábì wá dìde àmọ́ kò sọ̀n kankan wala mi yakulu shay'an ó ti irú ẹ̀ ni ti amúrù ọmọ aásí ó ti yé báwọn ọmọ aásí bùnú jẹ́ àbí nǹkan bọ́yá amúrù ọmọ aásí náà ni wọn rántí má tí Ànábì rán lọ síbi gaswatu zatu zalazil ó ti yé báwọn bọ́yá amúrù ọmọ aásí ni bí mọ̀ aásí ni àwọn tó bá máa kún ọmọ bá ń wíyẹn èyí tó bá jẹ́nu ẹ̀ mo ti kà ó ti pẹ́ Ànábì wa rán wọn lọ bẹ̀ nígbà wá di wípé wọ́n wà lógun yẹn wọ́n wá sùn tó wọ́n gbọ́ kọ́sìm ó wá lálàá ipò òun dànkárà ó ti yé nígbà lálàá kó òun dànkárà ní ọba tají nígbà ó tají ó di wípé yóò ṣe ìmáàmù fún àwọn jàmá ó ti yé omi sì ń bẹ lásìkò ni àmọ́ jásìkò tútù òun ní ó sì kírun fáwọn jàmá òun ní ó jẹ ìmáàmù òun kọ́ ìlú gásùwà yẹn náà ó wá ṣe àlùwàlá táyà múmù ó wá ṣe nígbà ó ṣe ní ọ̀kan nínú àwọn sàábé wọ́n sá lè gbómi bá wípé ọ̀gá omire oní ẹmà gbómi lọ olóhun olómi ó ti yé ọba ìsára àwọn yíwọ̀n tí wọ́n ń kún àwọn kan kírun lẹ́yìn àwọn kan ò kírun lẹ́yìn pé àjọ akírun lẹ́yìn tó ní jánábà tó ìjásí pé bá àbárò mi mọ́ ni táyà mọ́mú tó di ọ̀ranyàn àtún wá sọ fún kò tún wá gbọ́ àfẹjọ́ rẹ̀ sun olórí wọ́n wá délé ńgbà wọ́n délé Ànábì jókòó báyìí wọ́n jíṣẹ́ gbogbo ibi tí wọ́n lọ fún Ànábì tẹ̀kìrìrì nù ó ti yé ọ̀wá ni ọ̀gá tẹ ẹran tẹ̀lé wa tẹ ẹran ṣáájú wa báyìí tó ṣe ni ó fẹ́ ṣe ó fẹ́ sàlùwàlá ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé ó yẹ kó wẹ̀ jẹ́nàbà sẹ́dẹ̀ máa yí pé bẹ́yàn bá ti ní jẹ́nàbà la ó ní dá iyẹ̀pẹ̀ kó yẹ̀pẹ̀ ọmọ á lè dà sára àlùwàlá òun náà ló fi gbé hukumu ti jẹ́nàbà tó wọn fi yàtọ̀ fún ìwẹ̀ ti omi nu àlùwàlá òun náà ló fi gbé kẹ́ gbígbà wá sára látọ̀ ẹ̀ṣẹ̀ wá gbé òkú wá dá iyẹ̀pẹ̀ sára o so gẹ́tì bẹ́ẹ̀ náà kí ni máa fẹ́ ló ń bẹ̀ ni wípé Ànábì wa ni máa bá lùkè ya Amr èsì ọ́ gbóná làásì ó ti rántí òun náà ni Amr ọmọ àásì náà ni mo ti kà pé ó ti pẹ́ èsì ọ́ tí ó fi lo yẹ̀pẹ̀ dípò omi tó sì ní jẹ́ níbàdà tọ́wá kírun fáwọn èèyàn bẹ́ẹ̀ èsì tó ṣe bẹ́ẹ̀ Ànábì challenge yẹ bẹ́ẹ̀ ó wá ní ya Rasulallah oni khashitu ala nafsi aw kama kola oni ẹ̀rù ara mi ń bà mí ni oni torí wípé weather yẹn ó tutù
òun ò sì lè fomi kanra tó ń bá fomi kan yọ affect òun òtútù ó gbóhùn lẹ́ẹ̀kan náà ni ó ti yé báwọn ni lọ́wọ́ ṣe báwọn ó ní yẹsà ó ní mo rí ń gbẹ́sẹ̀ lé Ànábì ní kí lọ gbẹ́sẹ̀ lé ó ní ẹ̀yin náà ní ẹ káyà fún wa tí Ọlọ́run fi rán wípé wala taqtulu anfusakum pé ẹ má para yín ó ti yé báwọn wà akhafu an aqtula nafsi wá fi wọ́n bẹ̀rù kí n má pa ara mi ìwọ̀n ló jẹ́ ń lo yẹ̀pẹ̀ láti fi dípò jẹ́nẹ́bà mo sàlọ́ aláṣẹ mo fi kírun fún jàmá ó ti báwọn Ànábì kan ọ̀rọ̀ rẹ̀ mú sẹ́ni ó ti báwọn Ànábì wa sọ Ànábì ni wọn kálukú ọmọ lọ ó ti báwọn èyí ń ní tẹ̀kìrírí àwọn ni wọ́n wá sọ fún ọ wípé ló fi ṣe hújà nígbà tí wọ́n náà bá ní irú kéèsì bẹ́ẹ̀ tó bá wà ní situation bẹ́ẹ̀ tó fẹ́ olè fomi kára ó ti báwọn ó sì ní jẹ́nẹ́bà la ọ wà fi táyà mọ́mù gbé jẹ́nẹ́bà ni àti ìtọ̀hún tábà ní àyèsè ẹbá ní tábà rómi nù ní amúrò ọmọ asínà ṣe bẹ́ẹ̀ tá nàbí ó sì wí nǹkan kan òun náà ń pè ní hadithun marfu'un taqririyan nílùú tí irú ẹ̀ bá ń ṣẹlẹ̀ lápèjúwe àwọn Canada nísìn snow máa ń pọ̀ mẹ́ gan téèyàn bá jáde òtútù lè gan yẹn téèyàn bá wà lórí bẹ́ẹ̀ ó lè lò bẹ́ẹ̀ so èyí tó fi ṣe kí ni tá à ń pè ní taqririyan kò di mẹ́ta lọ́ndà sarahatan ni mo pin sílẹ̀ kan so ọkọ̀ kalẹ̀ báwọn marfu sarahatan ẹlẹ́ẹ̀kẹ́ ní khalkiya ìṣẹ̀dá nàbí wọ́n pe àná Muhammad ọjẹ́ ẹni tó ọga ọjẹ́ ẹni tí kìíní kan ẹ̀yìn ìhìnfù jísìmì ànábì irun rẹ̀ rí báyìí ànábì ó fáìn ànábì iṣẹ́ ojú rẹ̀ fáìn kìíní kan gbogbo èyí tó bá ti ròyìn yìí tẹ́ bá bá nú hadisi marfu'un sarahatan khalkiyan ìṣẹ̀dá rẹ̀ ni èyí wọ́n ròyìn èyí tó bá jẹ́ khalkiya wọ́n máa ròyìn wà nábì ó ti yé báwọn bá nábì tí wùwà pẹ̀lú fámílì ni bí tí wùwà pẹ̀lú àwọn sàábèrè bí tí wùwà láàrin ìjọ rẹ̀ bá nábì ti ṣeré níwà dáadáa èyí wọn náà bẹ́ẹ̀ ni sífà so àwọn yìí wọn lọ báwọn ẹlẹ́ẹ̀kejì lọ́ndà marfu òun ni èyí tí ó jẹ́ hukman misalu tí yìí wọn ni pé àyànlá wa Aisha ani kunna na'zil wal qur'anu yanzil kunna na'zil wal qur'ani yanzil ama lo withdraw system ìtumọ̀ rẹ̀ nu ama se inzal pé withdrawal method yóò dá fún withdrawal method ó yẹ pé tí àwọn bá ní nǹkan pọ̀ pẹ̀lú Ànábì ó ti yé báwọn yóò withdraw nígbà wọn kò sí ní jẹ́ family plan nígbà náà kò sí protection yóò withdraw pé àwọn máa ń ṣe wal Qur'anu yanzil al-Qur'an sì ń sọ̀kalẹ̀ nígbà náà kẹ̀yẹ́ pé báyà wà yìí ti gé kò ì sọ fáwọn pé táwọn ṣe yóò dá èyí ń lẹ́ẹ̀ fi ṣe ẹ̀rí fún ẹni tó bá ní withdrawal system ọ̀dà ẹ wàá fàdí sùn ṣe tẹ ẹ fi ṣẹ̀rí òun ni marfu hukman ṣe o ti gẹ́tì bẹ́ẹ̀ èyí ń dúró báwọn mẹ́tẹ̀ẹ̀ta tọ̀hún tá a wá wí al-marfu al-mawqufu wal-maqtu' ó ti ibi tá a ti rí èyí tá ń jẹ́ mawquf òun lè ta ní àwọn sàhábì ni wọ́n sọ ọ̀rọ̀ yẹn èyí tí ń jẹ́ maqtu' lèyí tí tábì'í sọ gẹ́gẹ́ bí Imam Maliki Awza'i Zahari àwọn Ibn Hazm Sufyan Sawri ó ti yé àwọn tó jẹ́ tábì'í ọ̀rọ̀ tí wọ́n bá sọ láti fi dá sí ẹ̀sìn àbí ìdájọ́ tí wọ́n bá dá fúnra wọn láti fi dá sí ẹ̀sìn òun ni maqtu' ó ti yé ṣẹwárí èyí tí ń jẹ́ marfu' òun wá ní sahih ó sì ní da'if gẹ́gẹ́ bí n tó béèrè lẹ́ẹ̀kan sahihu rẹ̀ ní tí sanadu rẹ̀ tó bá ti wà muttazil bitawali ó ti yé báwọn muttazil bitawali ila nabi ó ti an ila nabi lọ́dọ̀ anabi tí gbogbo àwọn àyìn wọn ó sì jẹ́ àwọn udul àwọn sikọ́ọ̀tì àbígílẹ̀ máa pè wọ́n gbogbo àwọn rìjálù sikọ́ọ̀tì tí wọ́n fi gbogbo àwọn tó gbà wá tẹ̀ débi ó déhùn kò sí ẹ̀ńtà kẹfí sínú wa ó ti yé báwọn òun ní jẹ́ sahihu mbẹ́ àmì èyí tó bá ti wà munqati' níbẹ̀ láti rí munqati' nkìtọ́wọ́ bá àwọn sílísílà yẹn nkìtọ́wọ́ bá ó ti yé báwọn gbà tó kára kọ́kọ́ tó kàkẹ́ nígbà tí ẹ̀ka kẹta ó dàrú
daru ngba je kaketa ó dàrú ẹlẹ́ẹ̀kẹta tí ó kún wọn ọkà kò lójútùú ó ti yé ó tún bọ́ síwájú ó tún káyè tó lójútùú ẹnu tí ò lójútùú láàrin ni ó ti ba àdìsí oúnjẹ òun ni ó dọ̀ àfà rẹ̀ ní fìdí dọ̀ if. tí sísílà àdìsí yẹn bá kù díẹ̀ kàtó tí mọ́tínú yẹn bá dá ńkọ́. tí mọ́tínú yẹn bá dá tí sísílà rẹ̀ kù díẹ̀ kàtó dọ̀ if náà ni ó jẹ́. sáà lè fọ́lò ní bẹnu mọ́tínú. ó ti bá wọn torí pé àti mọ́tínú àti zanad méjèèjì ni ó àmọ́ tòun ti bẹ́ẹ̀ bó ti rí òun náà tí mọ́tínú bá ti wá lálàáfíà á wà fọ́lù rẹ̀. nta lè fi fọ́lù ẹ̀ ni wípé tá a bá rí èyí tó wá sọ̀híhù tó lè bì í dànù. ó ti yé báwọn iṣẹ́ ìdí tá a fi ru làákà yìí á wà lò so ti gẹ́tì bẹ́ẹ̀ á wà lò èyí ń dún ní ibi tá a ti rí dọ̀ yìí fún bẹ́ẹ̀ nù ni. sọwárí mọ̀ọ́kúfù táwí yìí tá a fi ṣe ìdọ́fà rẹ̀ sọ́dọ̀ àwọn sàhábà lọ́rọ̀ tí wọ́n sọ bí àwọn Ibn Abbas bí Zayd náà Umar nǹkankan táwọn náà sọ ọ̀rọ̀ tí wọ́n dá sọ́rọ̀ ẹ̀sìn ó ti yé mọ̀ọ́kúfù yẹn náà òun náà máa ń wà munqati' ó ti yé báwọn ń sì máa wà muttasil makitu'u náà òun náà máa wà munqati' ń sì máa wà muttasil ibi sanadu rẹ̀ ó ti yé báwọn yóò ní àìlá yóò ní àìlá náà sọ́wárí tó jẹ́ mọ̀ọ́kúfù yẹn tó bá wá jẹ́ sọ̀híhù tí gbogbo ẹ̀ dá tó dá pé dáadáa ìgbà wo la tó lò. ìyún ní azaru ní yún o. azaru ni ìgbà wo la tó wá lò tàbí ṣe ihtijaj òun nígbà tá a bá rí àdìsí òun ni Imam Maliki máa ń lò nígbà tí ó bá fẹ́ ṣe fàtúwá tí ó bá dájọ́ tí ó bá rí àdìsí tó gbé ní tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ ó wá àdìsí káàkiri kò rí ó wá lọ lérí ọ̀rọ̀ Ibn Abbas àbí ọ̀rọ̀ Abdullahi ibn Umar àbí ọ̀rọ̀ nkankan àbí ọ̀rọ̀ Ali ó wá rí èyí sẹ́dì tí ó ń fi wá múlà akáyíwá yóò lo amalu sọ̀hábà yẹn àbí káwùlù sọ̀hábà ọ̀rọ̀ tí ẹni yẹn sọ òun ni ó pè wá tí ó fi ṣe hujja tó ń jásí pé òun tún gbé pẹ́ díẹ̀ òun tún gbé pẹ́ àmọ́ tá a bá rí tànàbì tí yóò supasídìí ẹ̀ yóò bí dànù ọ̀gbọ́ èyí ń jásí pé a lè lò. Walhadisul maktu hadisu tó jẹ́ tábìí lónìí gẹ́gẹ́ bí wípé Maliki ni ó lò àbí Shafi'i ló lò ó ti bá àbí Hasan Basri Sufyan Zori ó ti bá gbogbo àwọn àyíhùn àwọn Sufyan ibn Uyayna àwọn àyíhùn báwọn àwọn àyíhùn tí wọ́n bá wá lò tó bá sọ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn ìkáfí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ wọn ṣe hujja àwọn àfa aládìsí ní kọ̀lọ́ bẹ́ẹ̀ a lè fi la yuhtaju bi al-ahadith al-maqtu'a ó ti yé a lè fi ṣe hujja torí wípé àwọn kọ́ ni wọ́n bá nàbì yẹ máa pa àwọn sàhábà àwọn bá nàbì wọ́n fi làákàyè bí ànábì ti ṣe pẹ̀lú bí wọ́n ti rí àwọn fi ya fọ́tò ìtàn àbá fẹ́ sọ lọ́rọ̀ tó ti àmọ́ àwọn tọ̀wọ́n àwọn ọba ànábì tó dárájà àtàwọn sàhábà gbé pẹ́ ojú tàwọn tábìlì lọ bí eléyìí wọn ti bó ti rí nù àmọ́ àdísù mursal sọ́rí àdísù mursal ni àdísì tí wọ́n fi tì sọ́dọ̀ ànábì òun náà ọ̀dọ̀ ànábì wọ́n fi tì sí àmọ́ ẹni tí zanadu ẹ̀ ó ti yé òun náà ní àrùn kí láàrùn tó ní wípé tábìrù òun ni wọ́n fi sanadi rẹ̀ tì sí papọ̀ mọ́ ànábì lápèjúwe anil Imam Malik ó ti yé báwọn kọ́ọ̀lù ó ti yé báwọn anil Imam Malik náà an Sufyan al-Thawri aw an al-Dhahri an al-Awza'i tabi lona an nabi sallallahu alayhi wa sallam Awza'i òun ló sọ̀rọ̀ yìí pé annabi sọ báyìí Sufyan gila npe Zahari òun ló sọ̀rọ̀ yìí pa annabi sọ báyìí Sahari òun ní sọ wí pé ọ̀dọ̀ sahaba kan lòun náà ti kó fi ọ̀dọ̀ tiẹ̀ ti sọ́dọ̀ sahabe kan Zahari òun gan
ni wọ́n lọ ṣe ìdọ́fà kìíní yẹn sanadi yẹn sọ́dọ̀ rẹ̀ sọ́dọ̀ anabi Muhammad òun àtànábì náà kò sí wásítọ̀ kan láàrin àmì òun àtànábì ma èyí tó bá ti rí bá ní àwọn àfa aládìsí ni dọ̀ífù ni làdísù mursal ló fi ń jẹ́ hadísù dọ̀íf ló fi wà ní mọ́nsílà dọ̀íf so to get la yuhtaju bihi àmọ́ àwọn kan wá tún ní alẹ́sẹ̀ ìtìjájú pẹ̀lú alẹ́bíṣẹ́ hujja tá a bá rí pé méjì tó di mursalu méjì mursalani àbí tó di mursalu méjì tó yẹ pé àwọn kan jù bẹ́ẹ̀ lọ nígbà tó yẹ pé Maliki ní ani Zahari ani nabi sa àtún wá lè kàn wípé Sufyanu Zawri ani nabi sallallahu alaihi so to get a rí pé ó ti di méjì lérí mátínú hadith ẹyọ kan ni wáyà bí mẹ́ta ti wá wọn ni ngbò ti wá báwọn ó ti nípanu a lè lò báwọn. náà mímbà bíi alhadithul mursal hadithul mursal mawdu'un ni hadith mawdu' wa ni hadithu tí ó lẹ pátápátá ni àmọ́ barakallahu fika ya Qasim mistake mo ṣe hadithu mursal da'ifu ni mo fẹ́ pè mawdu' kọ́ so barakallahu fika ya Qasim barakallahu fika ya Qasim hadithu da'ifu ni mursal kìí ṣe mawdu' náà tún wà ṣe àwọn mawdu' ta wí gan òun ni sharrul ahadisi da'ifa gbogbo hadisi da'ifu láyé òun lọ̀gá gbogbo wọn mawdu' tí ẹ̀kọ́ tí ẹ sọ̀rọ̀ mẹ́. but akarakunla mọ́ Málíkì ó ní tó bá wá ìdájọ́ tó wà tí ò rí ìmọ̀ ń lo hadithu mawdu' nínú àwọn ṣáàlè lóru hadithu mawdu' yẹn táwọn pé hadithu yóò lálàáfíà ó ní pátápátá. so orí Málíkì a máa lo mursal dáadáa kódà ó wà nínú àwọn ẹ̀bà nínú àtà ẹ̀bà hadithu mursal ẹ̀bà nínú àtà tí Málíkì máa lò ó wà nínú àtà rẹ̀ ó ti yẹ láti fi ṣe hujja so adima oduhu hadith ó ti yẹ wa ntí mú yàn lọ́bẹ̀ tí yàn lọ́bẹ̀ òun náà ní kó má rí ọ̀nà kankan mọ́ àmọ́ tí wọ́n bá fi ìdájọ́ tó bá fi mọ̀ oduhu yẹn tí wọ́n bá fi dá tó bá já sí wípé kìí ṣe ìdájọ́ tẹ̀sìn tí ì bá ṣe ìdájọ́ tẹ̀sìn bóyá ọ̀rọ̀ wípé ká ní lọ́jí mà ká mọ̀ ọkọ̀ lọ tí ọlọ́lá ju kí awọkọ̀ lọ́lọ́ wọn a máa dìsìn wọn ni àdìsùn màdùn ni wọ́n tó bá fẹ́ lò lè lò. àmọ́ tó bá ti kan nǹkan tó lọ nípa ti ìbádà gangan àbí ẹ̀sìn gangan ó ti yé báwọn èèyàn ṣọ́ra fún hadithu maudu ó ti yé báwọn bí eléyìí ti rí nù so bí mursalu náà ti bóun náà ti rí nù ni. alhamdulillah adúgbò fún ọ̀làdà alhamdulillah yìí ọlọ́run jẹ́ kí ara wọn àlùfáà wa pé inú táwọn àlùfáà bá wọ̀ yìí èyí náà tún ń jẹ́ amọ̀lẹ̀ fún àwọn àtàwọn jẹ́ olùgbẹ́ pé mọ̀lánà sádùlù àìsí náà o alákùnlé fani ni mọ̀lánà fadọ́láláhù fanahu ọlọ́run jẹ́ àríyìn pé mọ́jú tán bẹ́sà. àkàràkùnlá ní atúnfẹ́kẹ́ bá wọ àárín kan ní bí oṣù mélòó kan tí a ń ṣe halkọ̀ báyìí náà ni ẹrú ọlọ́run tí ó jẹ́ mùsùlùmá alájà Rukaya Gawat ọlọ́run bá wa sàlékùn kẹ́ fún sí tó ṣaláìsí ẹ wá ń sọ àwọn ọ̀rọ̀ kan lérí ẹ̀ nígbà táwọn ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ẹ wá throw àwọn question kan tàbí àti kan sáwọn èèyàn pé ẹni tó bá já àfà mo fẹ́ kẹ́ ẹ bá dá sí i lójú ọ̀nà dáwà yìí pé àwọn tí wọ́n pa àwọn sọ̀hábà nabuwa Muhammad àwọn tí wọ́n pa Uthman Umaru Ali àtàwọn sọ̀hábà míì bẹ́ẹ̀ kódà tí lójú ogun tó jẹ́ pé àwọn mùsùlùmí yìí ẹni tí wọ́n ń bá jà mùsùlùmí ni ẹni tóun náà ń bá yàn jà mùsùlùmí ni ẹ sọ́jọ́ náà pé àwọn méjèèjì abẹ́ni tó pa wọ́n yẹn níbo ni ó wọ́ ẹ wá ṣàlàyé àwọn tí wọ́n jẹ́ mọ̀júsí inú wọn tí wọ́n ṣe mùsùlùmí ẹ ṣàlàyé but àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí ààrẹ ni dáhùn àwọn fẹ́ kẹ́ ẹ bá wa go deep nú ẹ̀ tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n pa àwọn sọ̀hábà àbí tí wọ́n pa mùsùlùmí ẹgbẹ́ wọn lójú ogun ìsìn bẹ́ẹ̀ nù wọn al-mubashsharuna bil janna ń bẹ́ẹ̀ nù wọn alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlòmíì ń bẹ́ẹ̀ nù wọn tó ṣe islam dáadáa tó sì pa mùsùlùmí ẹgbẹ́ àbí tó pa sọ̀hábà inú hadithu tí anabuwa Muhammad wípé idha tawajaha al-muslimani bi sayfihima fakilahuma min ahli nar mùsùlùmí méjì tó bá ti kọjú ìjà síra wọn àtẹni tó mú dà àtẹni tí wọ́n mú dà sí ọmọ náà làwọn méjì ṣé a wà á sọ pé àwọn yìí wọn náà wọ náà ni àbí bò ni àkàrà ń kún làwùsà.
ṣé wọ́n wọ̀ náà ni àwọn sàhábà tí wọ́n ṣe islam dáadáa àmọ́ wọ́n padà kọjú àwọn mùsùlùmí ẹgbẹ́ wọn àkàrà fún la ọ̀sà ṣé a sọ pé àwọn náà wọ̀ náà ni sà àrùn fún la. ọ̀rọ̀ tí ó dìpù ni àkàrà fún la. fi ìṣubaha wa gumud ẹnìkan ò lè ọ̀rọ̀ tó ṣòro ti òun ni àwọn àfà wọn ní alkafu amma shajara bainahum bàbá ti débi ọ̀rọ̀ àwọn sàhábà gbogbo wàhálà tó ṣẹlẹ̀ àwọn àfà ní forget ẹ̀ àmọ́ tí ò ní jẹ́ a lè forget ẹ̀ yẹn láì má lè sọ ọ́ mọ́ nítorí àwọn tí ń kéwú torí kí wọ́n kọ́ kalẹ̀ fáwa náà la kà á bàbá kánú kó ń bẹ̀ tá à ní sọ àwọn tó kọ tàríkì kalẹ̀ wọ́n gbọ́dọ̀ kọ́lẹ̀ wọ́n kọ́ kalẹ̀ kí àwa tí à ń bọ̀ lẹ́yìn ká lè mọ ogun tó ti ṣẹlẹ̀ torí èyí táwa náà bá fèsì kọ́ máa jọ wá lójú. ẹlòmíì lè máa ní pé kí ló tún kẹ́lẹ́ pẹ̀lú Islam òpònú èèyàn nù ni. kí ló kẹ́sìn bẹ́ẹ̀. kí ló kẹ́sìn eléyìí ti ń sọ yìí níṣẹ́ kí ló kẹ́sìn bẹ́ẹ̀ eléyìí ti ń sọ yìí òpònú èèyàn ló ń tọ̀hún. àdìs ló ní kí ìlú le ká ló ṣe jọra wọn. ibi tí ìlú le dé yìí ọ̀rọ̀ ogun bí ìlú ṣe rí náà kí ni ṣé ìlú le táwa torí pé ìlú le àdésọ̀rọ̀ ẹ̀sìn má. kò jọra wọn. mélòó mùsùlùmí ni wọ́n bi léèrè pé kí ló fa wàhálà nínú ìsìlámù láàrin tẹ́lẹ̀sìn mi ò bèèrè lọ́wọ́ rẹ̀ wípé èyí ṣe táwọn sàábé para wọn kí ló fà á wọ́n mùsùlùmí wọ́n wàá challenge rẹ̀ àwọn rò pé gbogbo mùsùlùmí làfà ni wọn ò ní màpá láì màkà lọ́pọ̀ nù wa. Allahu Akbar. agídí ní kó bá mùsùlùmí kò ní mà láyẹ̀dìrí wà láyẹ̀dìrí ànáwó láyẹ̀dìrí láyà alámù wà láyò rídò à ń yàtà alámà. wàláyé kí wàá lu ànáwó láyẹ̀dìrí. wàláyé kí wàá lánàwó láyẹ̀dìrí. àmọ́ kò ní gbà kẹ́ sọ́wọ́ onígbà fún wọn mọ́ tó bá pàdé àwọn tí ó challenge yẹn láfi ní wọ mùsùlùmí lè mà nípa ẹ̀sìn rẹ̀ gbogbo àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ni wọ́n mà nípa tó de ikú tó pa báíbù mélòó ni wọ́n mà ń pa ikú tó pa Islam. ọgbọ́ èèyàn fi gbọ́dọ̀ mọ̀ àfi gbọ́dọ̀ kọ́ láfi kàn lè kéwú wọ́n fi kọ́ wa nílé kéwú gbogbo ẹni wọ́n kọ́ wa tẹ́gbẹ́ tó bá ń kọ́ wa lómi nínú nílé kéwú èèyàn ó sì máa sun ẹkún àánú Islam ó sì ṣèyàn òun náà ni wọ́n ń ṣẹlẹ̀ dì sí atalahan tọ́já sí pé gbogbo mùsùlùmí a máa bára wa jà ní kí ni wọ́n ti wá dàbí ìgbà tí a gbọ́dọ̀ pé lẹ́gùn àmọ́ lójú ayé ànábì mùsùlùmí méjì ò bára wọn jà wọn ò kọjú ìjà síra wọn lójú ayé ànábì sì kìlọ̀ kalẹ̀ pé la tarji'u ba'di kuffaran ẹ̀ sábẹ́ pé máa tẹnu ma ẹ má di kèfèrí lẹ́yìn mi o yadrib ba'dukum riqaba ba'd táwọn kan wà mú yídà tí wọ́n máa sọ̀rọ̀ àwọn kan kalẹ̀ nínú ẹ̀ mùsùlùmí ó ti yé báwọn èyí ń ní àwọn kan mú lọ́wọ́ tí wọ́n fi ní gbogbo àwọn tí wọ́n dájú ìjà kọ́ra wọn wọ́n ti kó onú Islam wọn di kèfèrí àwọn kan làwọn mú lọ́wọ́ bẹ́ẹ̀ àwọn kan mú ìwọ̀n lọ́wọ́ bẹ́ẹ̀ Masha Allah gbọ́ mi yé náà àwọn kan ní wọ́n mú àdísì kan lọ́wọ́ tánà Muhammad sọ wípé la taqumu sáà alkiyama ní dé inú àṣírátì sáà ànábì ní alkiyama ní ti dé àtàtẹ̀kìtẹ́tìlá fi àtàní azimatani tí àwọn fíà méjì àwọn pátì méjì tí wọ́n fi dájú ìjà kọra wọn táwọn méjì sì wúwo takunu baynahuma maktalatun azima ìjà ńláńlá wọ́ọ̀ gidi tààrà ráyọ̀tì tó ní agbára yóò ṣẹlẹ̀ láàrin mùsùlùmí méjì àwọn fíà méjì tó jẹ́ mùsùlùmí Ànábì ní wa da'awatuhuma wahida da'awatuhuma wahida nǹkan kan náà làwọn méjì sì ń pèpè sí orílẹ̀ kan náà ni wọ́n lọ tòhídì náà làwọn méjì ń pèpè sí ìsìlámù náà wọ́n jọ ń pèpè sí ìsìlámù tán jọ ń pèpè sí náà wọ́n tún máa wá jà lérí wípé ìwọ ṣe ìsìlámù dáadáa ìwọ náà ṣe ìsìlámù dáadáa èmi fẹ́ jọ̀gá nù ìsìlámù ìwọ náà fẹ́ jọ̀gá nù ìsìlámù yóò sì dìjà bẹ́ẹ̀ Ànábì tí hadha al-hadith muttafaqu ala sihhatihi muttafaqu ala sihhatihi hadithun sahih náà làdísì sallallahu alaihi wasallam Ànábì sọ pé tó bá padà yá àwọn kan padà jáde àwọn kan padà jáde fírkọ̀ ó ti bá fírkọ̀ wọ́n pín
Islam ó pín káàkiri yẹlẹ Ànábì ti sọ bẹ́ẹ̀ kó tó kókó láyé Allahu alaihi wasallam ó sì láwọn sàábé kọ̀ọ̀kan tá Ànábì ti sọ ntí ó ṣẹlẹ̀ fún kálukú wọn bẹ́ẹ̀ni pé ntí ó ṣẹlẹ̀ sí wọ̀rẹ́ ntí ó ṣẹlẹ̀ sí wọ̀rẹ́ ọ̀nà tó gbà kú ntí ó ṣẹlẹ̀ ọ̀nà tí wọ́n gbà kúrè bẹ́ẹ̀ni bọ́rọ̀ tí ó ṣe rí ni Ànábì ti kéde gbogbo ẹ̀ kalẹ̀ sallallahu alaihi wasallam naam kó tó di pé wàhálà wa délẹ̀ kí fìtínà ó tó ṣẹlẹ̀ nígbà tí Abubakar jẹ khalifa kò sí wàhálà ẹnu wàhálà tó wà ń bẹ kò sí wàhálà lọ́dọ̀ àwọn kibaru sahaba ẹnu wàhálà tó wà ń bẹ ojú wàhálà àwọn alùrídà àwọn tí wọ́n láwọn ṣe Islam ma pé Ànábì tó pé àwọn náà ló ti kún ọ Islam tánu ni tá Abubakar ní kò sí ti jọ ẹ ṣe àwọn mani zakat àwọn tí wọ́n láwọn yọ sakama Ànábì táwọn yọ fún kọ́ ló ti kún Abubakar erin yóò pé ni ẹ yọ ni àwọn mutanabihun àwọn táwọn náà ní tẹ́lẹ̀ náà ní àwọn lànàbí gbáta nábì tó gúnná òun lànàbí ẹ̀yìn ànàbí lòun náà gbogbo ogun ni Abubakar lọ́jà náà tóun fi kú ọmọ àmọ́ mùsùlùmí ò fèsì mùsùlùmí lójú àwọn fèsì àwọn tí àwọn kibaru sọ̀hábà ni wọ́n pawọ́pọ̀ báwọn yẹn jà Mashallah àwọn tí wọ́n jẹ́ jínkò àmọ́ pé àwọn jínkò ma wá bẹ̀rẹ̀ sí bára wọn fa wàhálà díẹ̀díẹ̀ àtìgbà tí Umaru ti jẹ tá Abubakar ti yan Umaru kalẹ̀ làwọn kan ti ní àwọn kan ti kọ́kọ́ ń kùn sínú pé bọ́ọ̀lù Abubakar ṣe lè yan khalifa kalẹ̀ fáwọn ó ti yé báwọn èyí bí tí wàhálà ti kọ́kọ́ ń bọ̀ wá díẹ̀díẹ̀ òun ni mansha ul fitna ó ti yé báwọn fi awwal marra lẹ́yìn wàtá Abubakar lọ tán lọ́wọ́ pé Abubakar ní kẹnu ọdún méjì tó lò àbọ̀dún méjì kọ́ ẹnu méjì tó lò nìna ló ṣe jọmjọmọ alátẹ̀yẹ Umaru lọ́ọ̀sálẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yòókù tí wọ́n ń jẹ́ khalifa mẹ́ta yòókù náà Abubakar gbogbo wọn ọ̀nà tí wọ́n gbà kú ọ̀nà tó lé ní ikú àgbákò ni wọ́n kú ó ti bá wọn òun ni Sayyidina Umar Abu Lu'lu'atil Majusi òun lọ pa Umar tọ́lọ lè gún ní ọ̀bẹ mákànjẹ́ Abu Lu'lu'atil Majusi òun lọ pa lérí hàn Abu Lu'lu'atil Majusi yìí kèé ṣe mùsùlùmí ó ti yé kí ni tó fà tó fi di wípé ọ̀pá Sayyidina Umaru odidi ọ̀rọ̀ kan ńlá nìyún níyàbẹ̀ wọn ó ti yé báwọn àmọ́ òun lọ pa Sayyidina Umaru Umaru kúta múra tí ó lọ yan Usmanu kalẹ̀ gbàtọ́ yan Usmanu kalẹ̀ pé wọ Usman ọya wà bọ́ sí wà gbà òun ni ó sì yan àwọn mẹ́fà kan tí wọ́n jẹ́ alùsúra àbí ọyàn wọn ẹlẹ́fẹ́rí kórí ẹfikún lukùn ẹfà ẹnìkan wọ́n fa Usmanu kalẹ̀ òun náà ni ó sẹ́kù ẹgẹ́ bá nábì tí fi àyè ń kálukú kalẹ̀ wọ́n ti wo bá nábì ṣe bí tá nábì gbé ń kálukú sí wọ́n wá yàn án bẹ́ẹ̀ lérí pé wọ́n yàn án bẹ́ẹ̀ wàhálà tó ṣẹlẹ̀ àwọn nǹkan ṣẹlẹ̀ tó pọ̀ tó fi padà já sí ikú fún Sayyidina Usman ikú tó wá já sí fún òun ló wá bẹ̀rẹ̀ fìtínà ńláńlá yìí tí ò tán má dò ní ikú Sayyidina Umar gbogbo bàtà wí Islam ẹ̀ tí ìpín o àwọn mùsùlùmí ẹ̀ tí ìpín o wọ́n ẹ̀ ní fírkọ̀ àmọ́ kí ni ìjẹ́ fírkọ̀ ìjà nábì ti sọ kalẹ̀ mo ti sọ lẹ̀ kápá nábì sọ pé mùsùlùmí padà pín ó pinra àwọn yẹlẹyẹlẹ ó tiye náà nígbà tí Usmanu kú ni wọ́n ń wá ní ọkàn wípé wọ́n fi Àlí wọ́n ṣe bẹ́yà fún Àlí ìṣe bẹ́yà fún Àlí láti dojú bẹ́yà àwọn orú kọ́ má ṣe é ṣe ó tiye òun ló di ọ̀rọ̀ wípé àwọn kan dìde ní Kíyà àti Muawiya bùnú Abi Sufyan àwọn dìde wípé ọ̀rọ̀ pa jẹ́ khalifa sóhun lọ́la kan níṣẹ́ ni a ní a gbọ́dọ̀ mọ ẹni tó pa Usman a sì ti ma a sì gbọ́dọ̀ ṣe kìsọ́ọ̀sì agbẹ̀san talẹ̀ ni ó sì pa òun làlí ṣíyásà nù ń tà ń pè lóṣèlú nù torí wípé òun ni wọ́n rí wípé ọkàn tí ó jẹ khalifa nabi ó ti wá wọn a fi ṣíyásà bọ̀ láti fi da ojú kíní òru ibi tí wàhálà ti kọ́kọ́ tó ti kọ́ pilẹ̀ nù ni
so wàhálà yìí wá pilẹ̀ bẹ́ẹ̀ lérí wípé alkisos makita kọtulu Usman agbọ́dọ̀ ṣe kisos ká ṣe gẹ́gẹ́ wọ́n ń pè kisos ìgbẹ̀san lára ẹni tó pa tásìlẹ̀ ni ó pa òun náà ni Ali ni wọ́n fi pàdé ló fi já sí wípé Tọ́láhá àti Zubair ibn Awam àwọn ń bẹ pẹ̀lú Muawiya sì ń bẹ ní Sham Ali ń bẹ ní Kúfà ní Iraq ó ti yé agbọ́dọ̀ ẹni tí ó gba ẹni tó pa Ali agbọ́dọ̀ a sì ti máa tí wọ́n sọ fún ìyàwó Ànábì ńgbà tí wọ́n pàdé rẹ̀ ní hajj ní Maka tí wọ́n sọ fún Aisha wípé tó ẹni ó pa Ali ló pa Usmanu a sì gbọ́dọ̀ gbẹ̀san ìwọ sì ni ìyàwó Ànábì ìwọ náà ló ìsáájú wa òun ni wákàtú Jamal ayébẹ̀kọ́ òun ni mọ́kí àti Jamal tí wọ́n gbé ìyá ńlá wa Aisha tí wọ́n gbé gidi ẹ̀sìn ìrànkúnmí nígbẹ́ kọ́ òun náà ń so kọ́ jáde ń so látara wípé wọn ò fẹ́ kí Ali ó jẹ khalifa wákà Jamal yẹn mùsùlùmí tó kú mẹ́ wọ́n lé ní 40,000 láwọn mùsùlùmí ibẹ̀ ni Tọ́láhá ti kú ibẹ̀ ni Zubairu ti kú àwọn náà ti pa wọ́n Tọ́láhá àti Zubairu yìí jíǹkó sàábé ni wọ́n kí là Ànábì sọ nípa ti Tọ́láhá Ànábì sọ wípé man arada an yandura man sarra wa an yadura ila rajulin yamshi fawqa al-ardi wa qad qada nahbahu falyanzur ila Tọ́láhá Ànábì sì ń bẹ láyé Ànábì ní ẹni bá fẹ́ ma ẹni tí ń bẹ láyé tí ń rìn láyé rìn lékè yẹ̀pẹ̀ ó yìí ti kú ń sì ń sẹ̀mí lókè yẹ̀pẹ̀ kó lọ wo Tọ́láhá yìí Ibn Ubaydillah ó ti yé òun Ànábì ti sọ yíò kalẹ̀ òun ti kú kalẹ̀ kó tó kú ó ti yé àmọ́ ńgbà tí ó padà kú ogun wákà Jamal yẹn ló kú sí ó sì ó lọ ja ogun yẹn against Sayyidina Ali ó tẹ̀lé Muawiya ó gbọ́ mi yé èyí Zubair ibn Awam ìyá tó bí òun ó ti yé báwọn àbúrò bàbá Ànábì ni òun ni Sofiya bintu Abdul Muttalib àbí kí la ń pè wọn Abdul Muttalib náà kọ́ Sofiya òun ló bí Zubair ibn Awam Ànábì wa sọ fún Zubair wípé anta tuqatilu Aliyan k'Ànábì tó kú ọjọ́ kan bọ̀ wá wọ́n padà pé ọkùnrin wa dájú kọ Ali kọ́ bá jà wa anta zalimun tó bá dájú kọ Ali tó bá lè jà ọ̀dà alábòsínú o. Allahu Akbar. Ànábì sọ kalẹ̀ fún yóò máa wò pé kí ni wọ́n pè mí àtàlí táfi wá já kò tí ì mà àfijọ́ tí ọ̀rọ̀ yẹn dé Ali sì ń bẹ́ẹ̀ jọ náà wọ́n jòkó ni Ànábì ní anta tuqatilu Aliyan wọ́n àtàlí ẹ̀ padà dájú jà kọ Ali wa anta zalim wọ́n bá ṣe bẹ́ẹ̀ ọ̀dà alábòsínú wọ́n wọ àlè wọn rẹ̀ ni pé ló fẹ́ fàjà wa àmọ́ ń jọ tí ọ̀rọ̀ náà dé òun ti gbàgbé wọ́n wá pa ní wákà Jamal wọ́n wá pa Tọ́láhá ibn Ubaydillah wọ́n pa wọn mú balẹ̀ ó wá kù Zubair ó ti yé Zubair wá déwájú Ali ó fẹ́ dájú kọ Sayyidina Ali ó ti yé báwọn ní Ali wá wípé ọ̀ràn tí ọ̀rọ̀ Ànábì pé anta tuqatiluni wa anta zalim ọ̀ràn ọgbàgbé ni ó dájú ìjà kọ mi ọwọ́ aná tilẹ̀ kan náà ọwọ́ sàwọ́sù billah ó ti yé bá wọn kódà àwọn àfáà ní ọkọ̀ ẹ̀kan náà lọ bẹ̀rẹ̀ sí kọrin ọgbọ́ ọkọ̀ orin ọ̀hún mọ́ rántí ẹ̀ kíní kan tarkul umur tarkul umur rántí ترك الأمور التي أخشى عواقبها ترك الأمور التي أخشى عواقبها في الله أحسن في الدنيا وفي الدين ترك الأمور التي أخشى عواقبها كن في أوروكا problème kan tí ń bẹ̀rù àìmọ̀ tí ó gbẹ̀yìn rẹ̀ nígbà tí ń bá pàdé Ànábì tí ń mọ̀ tí ó gbẹ̀yìn mi òun náà ni ìbá àlíjà yìí kí wọ́n fi àlílẹ̀ kí n má bàjá má kí n jùlẹ̀ ó ti bá wọn ọ ní fìláhì nítorí tọ́lọ́hun ọ ní àhàzánù èyí wọn dáa fún mi fi dúnìyà wà fi dìní ju kí n máa jà ń torí ayé àbí kí n jà ń torí kí mo fẹ́ lálẹ́ kìí àmà lọ. ó ti yé ọ wá filẹ̀
bó ti wá fi àlílẹ̀ wá lóhun padà sí ilé ó kú ológun ojú ọ̀nà òun náà ni wọ́n ti pàdé ẹ̀ lẹ́ni tó pa tí wọ́n pa òun náà ẹni wọ́n pa òun gbà tí ro kan àlí tí wọ́n gbá pé wọ́n ti pa Zubairu àní wọ́n pa àní ọ̀rọ̀ anábì sẹ́ àbẹ́ sọ fún ẹni wọ́n pa ẹlẹ́ anábì ní sọ fún pé anábì ní bashir qatila ibni Zofiya bin nar bashir qatila ibni Zofiya bin nar sọ fún kó dọmọ náà anábì ní wà àlí ń bá kú tán Zubairu tó rí tí ń lọ wọ́n pa ni ẹni wọ́n bá wá pa bá ń sọ fún tó bá ń bẹ láyé jọ náà onímọ̀lọ́dọ̀ mọ́ná ọgbọ́ in tó wọ́n béèrè ní wípé ṣé gbogbo wọn tí wọ́n wọ̀n náà ni sàábìsì ni wọ́n ọgbọ́ wọ́n ṣe ìsìlámù dáadáa náà òun ni Zubairu bun Awam àti tọ́lẹ̀ àwọn kúmbẹ̀ ni after èyí òun ló tún kan Ma'araka Dhuvayn Sọfáì nìyẹn òun ni tí ànábì sọ wípé ata tẹkítẹ́tìlá fi àtàní àdìmọ̀tàní ìjọ tí pátì méjì tí wọ́n tóbi tí wọ́n bá ti kóra wọn lójú láti bára wọn jà ó ti bá wọn nínú àṣírátù sa alkiyama ń débọ̀nù ẹwà tọdún ọ̀hún tó wá rí alkiyama tó mọ́sánjò ní ó súnmọ́ àbí ó súnmọ́ mọ́sánjò ní ẹwùjọ́ tó ti jàjọ ọ̀hún ìjọ òun ni ànábì sọ pé alkiyama súnmọ́ òun wá ní Muawiya òun kó àwọn ọmọ ogun dìde ní Sham Sayyidina Ali òun kọ́ ọmọ ogun tiẹ̀ ọ̀pálẹ̀ mọ́ ọmọ ogun tiẹ̀ ní Iraq ní Kufa wakilahuma muslimani mùsùlùmí làwọn méjèèjì azimani kọ ìdáni ilé làwọn méjì so wọ́n á dìde bẹ́ẹ̀ ọmọ ogun tí Muawiya tẹ̀lé ọmọ ogun tí Ali tẹ̀lé Ammar ibn Yasir òun wà nínú ọmọ ogun Ali tó tẹ̀lé Ali tó lóun bá Ali lọ nǹkan kan ò ní ṣe Ànábì sì sọ fún òun náà wípé tẹ̀kítúlù káfẹ́ àtúnbàgìyà àwọn pátì tí wọ́n kọjá là ó ti bá wọn láṣejù tí wọ́n kọjá là àwọn ni wọ́n pàwọ̀ tá Ànábì sọ fún Ammar ibn Yasir so wọ́n wá kojú ara wọn bẹ́ẹ̀ láwọn méjèèjì nígbà wọn kojú ara wọn wàhálà yìí bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ wọ́n bẹ̀rẹ̀ jà fìtínà ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń para wọn bẹ́ẹ̀ ni wọ́n ń para wọn bẹ́ẹ̀ ni wọ́n ń para wọn ó wá já sí pé wọ́n kẹ́ azọ̀fẹ́ mùsùlùmí tó kú àwọn ọmọ ogun tó kú mùsùlùmí ní gbogbo wọn ọmọlẹ́yìn Ànábì ni wọ́n sàábé ní gbogbo wọn 70,000 ni wọ́n. Allahu Akbar. ẹ̀fì kún 40,000 tọ̀hún 110 ni mùsùlùmí iná ni wọ́n kú lẹ́yìn Ànábì. Allahu Akbar. tó já sí pé mùsùlùmí kan ò kú lọ́wọ́ mùsùlùmí lójú ayé Ànábì ọmọ mùsùlùmí kan ò sọnù má Ànábì lójú àfi tí wọ́n bá pa lógun kèfèrí. Allahu Akbar. ọ̀gbọ́. Sallallahu alaihi wasallam. náà wọ́n bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ń jẹ́ pé 25,000 lọ́dọ̀ Sayyidina Ali 45,000 lọ́dọ̀ Muawiya tó ń gbà wá di pé ogun yẹn wọ́n bẹ̀rẹ̀ ogun láti àárọ̀ ní Zofar iná ní oṣù náà wọ́n bẹ̀rẹ̀ láti àárọ̀ báyìí wọ́n sì bá ogun wọn dìrọ̀lẹ́ kọ́ra àwọn ọ̀ká ilé àwọn ọ̀ká lásàrì. Allahu Akbar ìtógun náà lè dé. ọ̀gbọ́ ẹnìkan nígbà tá a fi wà nílé kéwú tí ẹnìkan àfáà kan Ọlọ́run bá wa ṣàlékún dáadáa fún wa àwọn tá a bá ké lé kéwú àmọ́ wa lọ́dọ̀ wọn pé ntí wọ́n kọ́ wa ni àwọn àtọ̀rẹ́ wọn kan wá jókòó wọn á jọ ń sọ̀rọ̀ nígbà wọn wá ń sọ ìtàn yìí ọ̀rẹ́ wọn ni gbà tó yẹ àsìkò ohun tó báyìí dé ó ti wọn kàn ní ẹ̀ẹ́dógún dúró sáfù lílà àbá àtọ̀hún tó jókòó tí wọ́n ní ẹ sì máa pa àwọn arọ́ tí ò múra káyìí wá lójú ogun mo ti máa ṣe wáhùn lójú ogun náà bí wọ́n ti fàánù ni wọ́n wá bá débì kan gbà wọ́n bá débì kan ni wọ́n padà wá Muawiya lọ́kọ́ ó rí pa àwọn ọmọ ogun ti sùn ọ̀rẹ́jà rẹ̀ ó ti bá wọn àlínà kọ́ wọ́rú bẹ́ẹ̀ nítorí wá kù ní wípé ẹjẹ́ á ṣe ká fi gbogbo ẹlẹ̀ ẹjẹ́ á padà lọ ṣe tàkìm ká lọ fún ìdájọ́ ọgbọ́
àti kínní àti kejì ká jókòó ká yin àwọn tí wọ́n dájọ́ fún wa báwo la ti ṣe ó ti yé òun ni wọ́n fi kójọ fún tahkim ìwà kójọ fún tahkim ni Muawiya kó àwọn èèyàn tiẹ̀ wá Amru ọmọ Asi ni Alina kó àwọn èèyàn tiẹ̀ wá Abu Musa al-Ash'ari òun jẹ́ ẹni tí alifa kalẹ̀ tòun náà fa Amru ọmọ Asi kalẹ̀ gbogbo wọn jókòó lẹ̀ báwo kí ni bó la wọ́n sọ̀rọ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ ńgbà wọ́n ṣe ìsìláwò wọ́n ṣe gbogbo nǹkan tán nítorí wọ́n ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé ẹnìkan ó dìde on behalf Imam Ali ẹnìkan ó dìde on behalf Muawiya talenti ọkọ̀ jáde sọ̀rọ̀ ó tiẹ̀ wọ́n ní ká Musa àti àdé kó wọn sọ̀rọ̀ ńgbà wọn ní kó sọ̀rọ̀ ó ní tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ ni wípé ní báyìí ná kí Islamu kómi Islamu ọba àtòrò kọ́ máa fi sí wàhálà kankan lẹ̀ mọ́ ká tó padà máa ń tá padà máa yàn ìwọ Sayyidina Ali tó ń bẹ ní khalifa lọ́wọ́ ọdún mẹ́rin gbogbo ń tán yìí fa gbogbo náà wíyó ọdún mẹ́rin ni o ibi tí náà fi ń lọ o tí ò sí rọrùn nínú Islam títí wá dùn nísìnyí rọrùn kan wọ̀ sínú Islam ṣé Islam ní rọrùn ni ẹ̀sìn wa gẹ́ ẹ̀sìn rọrùn ni àmọ́ àwọn mùsùlùmí àfi rọrùn lò à ń rọ́ọ̀fù Islam ni à ń rọ́ọ̀fù ẹni Ànábì sì ní dínú yusru wa samaha ẹ̀sìn rọrùn ni ẹ̀sìn àlàáfíà ni ad-din ó ti bá wọn mahus mina al-Islam mahus mina salam ìwé láti mú wa àmọ́ àfi salamu lò àwọn ọmọ aládé àlàáfíà wọ́n pè àlàáfíà fọmọ Ọlọ́run wọ́n sì ń lo àlàáfíà wọn lóòótọ́ àwa gan lásì ní ẹ̀sìn tó ní àlàáfíà ọ̀hún àwa làwọn fi jàgídíjàgan la fi ń lò aṣọ àdọmọ aládé jẹgbọn Qasim kí ni wọ́n fẹ́ lò ń bẹ̀ kí ni yìí ṣé kí n rìn síwájú díẹ̀ ẹ bá rìn síwájú dá ẹ dá máa dàlá àwọn èèyàn sì ń tẹ̀lé wa báyìí ń tọ́ra bàbá ń tọ́ra kí ni wọ́n fẹ́ lò ń bẹ̀ ni wípé Amru ọmọ Asi wá ń pé Abu Musa al-Ash'ari ọwọ́n àǹdè pé tọ́ òun Abu Musa al-Ash'ari gẹ́gẹ́ òun gba ẹnu gbogbo àwọn tí wọ́n ń bẹ pẹ̀lú Ali ó ti yé báwọn wọ́n gbẹnu wọn sọ àwọn ni Shi'atu Ali àwọn tí wọ́n tẹ̀lé Ali nù ó ti yé òun yọ Imamu Ali òun rẹ̀ olóye kókó olórí khalifa kọ́dá kẹ́nà kó lè sinmi lé títí dìgbà tí gbogbo fi lójútù ọgbọ́ bóhun ti wínú òjò báwọn náà lọ ó lè jòkó lẹ̀ ó ní òun yọ ó ní lọ́dọ̀ tó òun yọ Imamu Ali òun sì yọ Muawiya káwọn méjì ọmọ lọ lékún lè sinmi ná wàhálà yìí pọ̀ lóde táfi wá padà wá fẹnu kò bàbá ti ṣe gbogbo ayé tí ó fi rọrùn tí Islam ó ṣe dáa ó jòkó lẹ̀ ọ̀nìtọ̀ ẹ̀dùgbọ́n wo tí ó wí òun ẹgbẹ́ ọ̀tọ̀ alhamdulillah ọ̀yà lọ́dọ̀ Muawiya ńkọ́ ni Amru ọmọ Asi wá dìde àwọn tí wọ́n sì tẹ̀lé Ali àwọn ti sọ fún Ali wípé kó má pé kí Abu Musa al-Ash'ari kó má yàn ṣáájú láti sọ̀rọ̀ lọ́hùn ọgbọ́ torí wípé àwọn jẹ́tù èyí ni bàbá Mudiru ń wípé torí wípé ó tutù táwọn kan wípé ń bú sàbí onísàbí tutù ó ti bá wọn léèyàn tutù dájú kó ló gbóná lọ ọgbọ́ wọn léèyàn tutù ọdájú kún ní ogbóná lọ wọn bá léèyàn tutù ẹni tí gbogbo nǹkan rẹ̀ lálàáfíà nù àmọ́ kò ní yí ẹni tí ó bá sọ̀tẹ̀ ọ̀tọ̀ níbi tí ó wà darí rẹ̀ lọ wọn àrùn lọ àmọ́ wọn rí bí fi wọ̀ náà Amru ọmọ Asi wá dìde ń tiẹ̀ ó ní tí Abu Musa al-Ash'ari ọmọ ìyá mi ń tó wíhun ọlọ́rọ̀ gidi lọ́sọ̀ ó ní sẹ́yìn sí gbọ́n tó wí Ọlọ́run yọ Ali tí ń jẹ́ ọ̀gá òun ó ní bó ti yọ Ali ní èmi náà kún lọ́wọ́ mo bá yọ bẹ́ẹ̀ ìwọ Mama Ali lè ṣe mí lé gbogbo wàhálà ẹ̀ ń dà lúrú ẹ lè ṣe mí lé gbogbo wọn ni bẹ́ẹ̀ ni wọ́n ṣe mí lé Muawiya tí ń jẹ́ ọ̀gá tèmi tí mo tẹ̀lé láti òní lọ ẹ̀yẹ máa rólé ọ̀hún náà ẹ wà lérí ẹ̀ òun lo siyasa òun lo òṣèlú òun lọ́wọ́ tó fi jẹ́ pé ìkíyà Muawiya ni òṣèlú ti bẹ̀rẹ̀ nù Islam àwọn ni wọ́n pèlè òṣèlú
Ọlọ́run fi òun fi síbẹ̀ ní gbogbo ilé bá dàrú wàhálà bá ṣẹlẹ̀ tó ń gbọ́ yìí ti rí bẹ́ẹ̀ Sayyidina Ali ò ní option kọjá kí kó relax ó wá relax ibẹ̀ ni ogun míì ti tún ṣẹlẹ̀ against Ali látara àwọn tí wọ́n tẹ̀lé àwọn tí wọ́n tẹ̀lé yẹn àwọn kan wá jáde ti Ali nínú wọn àwọn ni wọ́n ń pè ní Khawarij àwọn tó yẹn against yẹ àwọn yẹn against Ali wípé bá sọ fún wọn pé kọ́ ọmọ ẹlẹ́ẹ̀kejì kí ló mú ọ ìwọ tó jí adarí ogun wa aliva nabi kí ló mú ọ tó fi lè gbà kí wọ́n pè yín pọ̀ settlement àwọn tó bá settlement yìí àwọn yìí ṣe mùsùlùmí gidi àwọn Khawarij wí bẹ́ẹ̀ àwọn tí wọ́n ṣe mùsùlùmí gidi àwa dìde aláwọn fẹ́ kojú ja mùsùlùmí àwọn náà sì kọ́kọ́ gbéjà wá wàlìbádì wọ aslam nítorí bẹ́ẹ̀ in tó fi lè mú wà lí tó fi lè gbà tó fi gbé dáúlà kalẹ̀ tó fi gbé khilafa annabi kalẹ̀ ó ti báwọn wà ń ta káfẹ́ àwọn ni wọ́n kọ́kọ́ kàfàrà Ali èèyàn wọ́n kàfàrà Ali wọ́n sì nínú kíní tí wọ́n sì ré báwọn bá ẹni ọba ti ṣẹ̀ṣẹ̀ kékeré lọ́dọ̀ àwọn Khawarij káfẹ́ ó di kèfèrí nù ó ti di kèfèrí ọgbọ́dọ̀ ẹni bá kúnlẹ̀ ń bọ̀ wá sọ̀kalẹ̀ wọ́n bá láwọn àwọn ọba lè ṣe mọ́ torí ẹ̀ àwọn ó sì bá Ali jagun òun ló fa wákẹ́à Naharawan ọgbọ́ àwọn Khawarij ni wọ́n dìde yíwọ̀n against Ali wọ́n wá dìde ogun pẹ̀lú Ali pé àwọn fẹ́ pa Ali àtàwọn Ṣíà tí wọ́n tẹ̀lé àwọn Ṣíà tù rẹ̀ tí wọ́n tẹ̀lé Ali àwọn bá wọn jà torí pé n tó ṣeun kò ọba khilafa nabi jẹ́ ó ti bá àwọn Khawarij yìí gbogbo àwọn tán wá jáde yìí àwọn tí wọ́n há Al-Qur'ani ni tí wọ́n ní mímọ̀ dé pàpín mímọ̀ àwọn ni wọ́n wá dìde bẹ́ẹ̀ wọ́n wá bá Ali jagun Naharawan Ọlọ́run wá ní kí Ali ó win ni wọn ọgbọ́ Ali ṣẹ́gun wọn àwọn Khawarij yìí ìjà nàbì tí wá sọ̀rọ̀ wọn kalẹ̀ àwọn àfáà níbẹ̀ ni àwọn là kọ́kọ́ ẹni ó kọ́kọ́ bẹ̀rẹ̀ bídíà nù Islam takọ̀ sí bídíà àwọn Khawarij ẹ bá yanjú kí ní kan mọ̀ sá àwọn Khawarij yìí gan inú Islam sí àkèfèrí náà máa sí wọn mọ́ kèfèrí gan máa ń pe àwọn Khawarij yìí gan jẹ́ kèfèrí ni wọ́n. ẹ ń bọ̀ wá bí kèfèrí náà bí kèfèrí kọ́ àásọ̀kalẹ̀ síbẹ̀ ń bọ̀ wá. Ànábì ti sọ wọ́n ń pe ẹnìkan ní Zulkhuwaizira at-Tamimi Zulkhuwaizira at-Tamimi ó ti wá wọn máa pẹ́ nìkan bẹ́ẹ̀ nígbà tá àná Muhammad ń bẹ láyé lójú ayé àná Muhammad Ànábì ń bẹ ní wọ́n darí gasuwa Hunain wọ́n darí ogun Hunain nígbà wọ́n darí ogun yẹn wọ́n wá fẹ́ pín fíà àbíkílẹ̀ fẹ́hà àbíkílẹ̀ ń pè má lò lè fẹ́hà ó ti wá owó èrè ogun àwọn Ghanaimu wọ́n fẹ́ pín nígbà wọ́n fẹ́ pín gbogbo sàábé ti jòkólẹ̀ báyìí Ànábì wọ́n pín wọ́n fi tó ń kálukú lé lọ́wọ́ ẹ̀tọ́ tiẹ̀ ni ó tiẹ̀ ọwọ́ kan Zulkhuwaizira ọkàn òun náà ẹ̀tọ́ tiẹ̀ ni Ànábì wọ́n kọjú sọ àyìn fún kálukú ń tiẹ̀ ní Zulkhuwaizira yìí ni ọba kọjú sẹ́gbẹ̀ẹ́ kan ní bá ń pé ní bá ń ṣe síọ̀ ní sàn kún ó ní kismatun ma urida biha wajhu Allah kismatun ma urida biha wajhu Allah bí tí wọ́n kọ́kọ́ wínú kismatun ma urida biha wajhu Allah ìtumọ̀ rẹ̀ ni wípé ẹ̀wọ̀n kan ètò wọn pín tán fojú ìsájú wọn fi ń pín wọn àtòrí Ọlọ́run pín gbọ́n tán ojú ìsájú ni tí ń tọ́ ẹ̀kọ́ kàmí nì ó ti gbà tí ń wí bẹ́ẹ̀ Ànábì ń gbọ́ Ànábì ò wí nǹkankan gbà wá rí pé Ànábì ó sọ̀rọ̀ kọ́ sí ọkàn kọjú sí Ànábì ni ó ní ya Muhammad sàbínú bá ó ní ya Muhammad ittaqillah wa'dil ó ní wa Muhammad ó ní bẹ̀rù Ọlọ́run ẹsẹ̀ dọ́gbadọ́gba níta ń ṣe yóò dáa ìpínkùpín lẹ̀ ń pín Ànábì wa kọjú sí wípé bẹ́ẹ̀ni Ànábì ọba wa bẹ̀rù Ọlọ́run má tí ń ṣe dọ́gba má ta ló kù láyé tí ó bẹ̀rù Ọlọ́run sáwọn èèyàn lè gbà mí gbọ́ láì já sí wípé wọ́n rí bẹ̀rù Ọlọ́run lára mi àbí wọ́n rí dọ́gba lára mi ṣebí dọ́gba mi àti bẹ̀rù Ọlọ́run yìí ló mú àwọn èèyàn wọnú Islam wa wọ́n wá ń sọ fún mi bẹ́ẹ̀ ó ti yé báwọn Sayyidina Umar wa ni ìwà Ànábì da'ni adrib hulka
ó fa idà yọ pé òun bẹ̀ orí ẹ̀ Ànábì ní da'u filẹ̀ àwọn èèyàn kan wá sọ mí lẹ́nu pé gbogbo àwọn sàábẹ̀ mi ní ń pa àmọ́ o ẹnu èyí tẹ́ rí tí ń bá lọ tán kọ̀pẹ́kọ̀pẹ́ ó ti yé báwọn léyìí tẹ́ rí tí ń bá lọ tán kọ̀pẹ́ ẹ padà rí àwọn àjọ rẹ̀ yòókù torí ó la sọmọ gbé àwọn ni wọ́n fọ́ Islam. Allahu Akbar. Ànábì ti sọ̀rọ̀ wọn lẹ̀. Ànábì ti sọ̀rọ̀ wọn. Ọgbọ́. Ọgbọ́ yìí bàbá. Ìgbà tí wọ́n wá jáde tí wọ́n ń di Khawarij. Nígbà yẹn ni àwọn èèyàn tó understand ọ̀rọ̀ tá Ànábì sọ. Ọ̀rọ̀ tá Ànábì Muhammad sọ. Àwọn ni Ànábì pè ní Hudazaul Aznan, Shufa'aul Ahlam, Yamrikuna min ad-din kama Zahamu min ar-Ramya. Ànábì ní bí a bá ti ríru wọn, Ànábì ní ẹ pa wọn. Kasul lihiya irùngbọ̀n wọn sì jàkìtì muksirina dhiyaba èyí tí bàbá mudiru kà fún wa khairul bariya Ànábì ti ròyìn wọn pé àmì tẹ́ fi dá wọn ma gbogbo orú wọn bẹ́ẹ̀ tẹ́ bá ti rámi wọn lára wọn àwọn Khawarij nù gbogbo ẹni tí ń bá ti ń kàfàrà mùsùlùmí gbogbo ẹni tí ń pè wá ń kèfèrí kìí ṣe alùsùnà Khawarij nù gbogbo ẹni tí ń wípé torí pa àgésòkòtò àwọ̀nà torí pa àǹkúnlẹ̀ àwọ̀nà torí pa àǹsegbá àwọ̀nà torí pa ànírùngbọ̀n àwọ̀nà torí kìíní kan torí pa ìsáwí àwọ̀nà gbogbo ẹni tí bá sì ń ṣe tekfir torí pé firkọ mukafira ni wọ́n ń pè wọ́n firkọtun mukafira wọ́n firkọtun máàríkọ alfirkọtun máàríkọ yamrukuna mina islam kama yamruku fahamu mina ramya wọ́n fi ń pè wọ́n alfirkọtun almáàríkọ ó ti báwọn gbogbo ẹni tí wọ́n sì ń bẹ dì sí báyìí gbogbo fíà takfiriya láyé fíà tún takfiriya gbogbo Khawarij ni wọ́n kì í ṣe alùsùnà alùsùnà ò ní kàfàrà kò sínú kọ́ídà alùsùnà takfir kò sí ń bẹ wọ́n kàn ṣe ìdáhù yẹn ni gbogbo ẹni wá ti pè yẹn pé kèfèrí nù àwọn kèfèrí nù àwọn àfẹ́ ẹlẹ́bọ àwọn kìnnìkan ẹni wá ti pè àfáwọn Sufi láàfẹ́ ẹlẹ́bọ àbọ̀pín yàn kèfèrí àbí ń pín iná pé lágbájọ́ wọ̀nà Khawarij ni wọ́n yẹ ṣe ahàlùsúnà àwọn ahàlùsúnà Asha'ira Maturidiyya so ti get àwọn nìyẹn so ẹlẹ́ẹ̀kẹta Qasim òun ni wípé wọ́n wá jáde ti àlíbẹ̀ ìgbà tó wá ja ìjà wọn tán àlíwìn ni wọn arábìnrin kan wà ń bẹ ntọ́ fa pípa àlínú tọ́ni kí ló fà tí wọ́n fi pa àlí kí ló fà ẹni ó pa àlí òun ni wọ́n ń pè ní Abdurrahman bun Muljam òun ló pa Sayyidina Ali Abdurrahman bun Muljam yìí kí ló fà tó fi wá pa àlí nǹkan méjì ni alákọ̀ọ́kọ́ ni pé aáwọ̀ kan ṣẹlẹ̀ láàrin wọn àti Mughira bun Shu'ba wọn wá kó lè bá àlí wá dájọ́ nígbà tí wọn ò tí yà tí wọ́n jọ wà pọ̀ àlí wá dá lẹ́bi torí òun ló jẹ̀bi ó di àlí sínú lákọ̀ọ́kọ́ ó ti yé ìdí sínú òun ló wà nù pé òun lọ́kọ́ dìde ègèsì àlí láti kó àwọn yòókù jáde pé àwọn fèsì àlí ìgbà tó wá di pé wọ́n fèsì tó gun yẹn tọ́jà jẹ wọ́n bí ogun ni arábìnrin kan máa wá bẹ tí bàbá rẹ̀ ó kú sógun yẹn ìyá rẹ̀ ó kú sógun yẹn ẹ̀gbọ́n rẹ̀ ó kú sógun ni ọwá kò hùn nìkan ọgbọ́ obìnrin wá wò wípé ta ni ó gba òun fẹ́ gba ẹ̀san rárá Sayyidina Ali òun wẹ́ni tí ó bá òun pa Sayyidina Ali lọ́wọ́ lè bá Abdurrahman bun Muljam wípé wà Abdurrahman bun Muljam ní tí mo fẹ́ wá bọ́ fún ni wípé Abdurrahman bun Muljam sì ni ó yìí sí tó ṣe obìnrin rí tí ó gbà fún ọgbọ́ ó ti bá sọ̀rọ̀ rí tí ó gbà fún wọn fẹ́ rí tí ó gbà ọwọ́ wo pé eléyìí opportunity láti enter Abdurrahman bun Muljam ọwọ́ lọ lè bá ńgbà wà lè bá ọ ní tó ń fẹ́ sọ fún ọ ni pé ọ̀rọ̀ tó ń bá wọn sọ́lájọ́ ìpọ̀ ọ̀fẹ́ hùn tó wọn ọgbà fún ọ òun fẹ́ òun ṣe tán wọn ọgbà ó ní ọ̀fẹ́ mi pẹ̀lú ògùn ọlọ́yin fi ọ àmọ́ ẹgbà sàdáàkì ẹ gba òwe ẹ gba dáúrì gbogbo ń tọ́ bá gbà ní dáúrì rẹ mo ṣe tán láti fún ọ ó ń dáúrì tó wọn gbà ní pé wọn fẹ́ kọ́ bá wọn pàlí ó ń tọ́ bá ti rí àlépa ó ti san dáúrì hùn ọ̀hún máa kó bọ̀ wálé rẹ̀ gbọ́kọ́ sí gbogbo eléyìí tá à ń wí nísìn agídí ní ọmọ lò kọ̀ mọ́ yọ máa ní kí ló kan ẹ̀sìn bí eléyìí kò ní kan ìwọ nígbà tí wọ́n lọ lè kéwú
afáàrẹ̀ ló sì mọ́. àwọn tí ń kéwú àwọn tó lọ lé kéwú tí wọ́n sì mọ tí wọ́n bá lọ lé kéwú àwọn ni wọ́n máa gbọ́ yìí gbogbo bẹ́ẹ̀ tí ń gbọ́ yìí nísìnyí lẹ́yìn tẹ́ ń jẹ́ ọmọ kéwú akẹ́kọ̀ọ́ tẹ́ ń bẹ́yà yìí bẹ́ẹ̀ tí ń gbọ́ yìí nísìnyí nígbà tẹ́ bá ń padà kà yóò wá rọrùn fún yín ẹ ti gbọ́ ẹnu kẹ́ ẹ ti rí theory ẹ ti rí practical báyìí ẹ kàn lọ ka theory ni yóò bá yé yín. so lọ́wọ́ ní ṣé tóun bá ti pa àlí òun ọ̀fẹ́ oníbẹ̀ òun ọ̀fẹ́ oní àlí ti kú lẹ́kẹ́ wọn kẹ́rù ẹ̀ kalẹ̀ ó ti ìdí ni tó fi wá dìde báwo ló wọn wá sí ọ wá jẹ́nu Ramadan wà ní 19 of Ramadan wọn wá ń kí àsùbà lọ́wọ́ ó ti wá wá àwọn ọ̀bẹ mọ́kànjẹ́ tí wọ́n ti rẹ pẹ̀lú sumum ó ti wá kalẹ̀ ó ṣe lọ mọ́sálásí nù òun náà tó sáfù mọ́sálásí ẹ̀fìdí pé mùsùlùmí lòun náà. Allahu akbar alikewu tán ó ké àyà tí wọ́n máa ké lẹ́yìn súra tán ó di súra kan lókè ọwọ́ àrùkù lérí irun ó ti yé wáhùn tí gbogbo wọn ti rùkù tán lọkùnrin yìí dìde Ànábì sì ti sọ tẹ́lẹ̀ ká Ànábì ó tó kú wọ́n sọ pé gbogbo ẹ̀ l'Ànábì sọ kalẹ̀ gbogbo tí ń ṣẹlẹ̀ yìí ló sí Ọlọ́run ti sọ kalẹ̀ bí ó ṣẹlẹ̀ tó wọn bá lọ tán Ànábì ní ashkol awwalid ẹni ó ṣe rí ibú jù nú àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n ti lọ òun ni akirun naqa ẹni ó para nkúmi sálíù ìsìn bá aṣọ àṣìkọ́ ha Ànábì ní òun ni ashkol gbogbo ẹni ó ṣe rí ibú jù kó wọn Ànábì ó tó dé ó ti báwọn ẹni ó ṣe rí ibú jù kó wọn Ànábì ó tó dé òun lẹni tó para nkúmi Ànábì sọ́líù Ànábì ní wa ashkol akhirin ẹni tí ó wá ṣe rí ibú lẹ́yìn gbà tẹ́mi Ànábì dé yìí títí tá yóò fi parẹ́ kò sẹ́ni tí ó ṣe rí ibú tó alladhi yata'anuka ya Ali ẹni tí ó gun wọ àlì nílá ẹni tí ó gun ọlọ́bẹ̀ Ànábì wa ashara ila mawdi at-ta'n ibi tí Ànábì wa fi ọwọ́ kan ọ̀kan kan ibi tí wọ́n ti gun wọ́n fọwọ́ kan lè pé ẹni tí ó gun ọ níbí nǹkan bá lè bí gbà tí wọ́n bá yẹn sáwàdà ni pé òun lẹni tí ó ṣe rí ibú jù láyé láti gbà tí wọ́n ti pa Àlì Abdurrahman bin Muljam ẹnìkan ò ṣe rí ibú tó dò ní. òun ló gba Mumtazu. rí ibú lọ́lẹ̀ ká ọba. makubulu jẹ́ ìdígídà náà gbà lórí ibú. ó lè ní kí wàá ní tuntun kò jẹ́ tuntun ìwọ ká ń bá wí àwọn ọmọ kéwú tí ń kéwú lọ́wọ́ là ń bá yẹn nígbà tí wọ́n láwọn àtọ́kọ̀ lẹ́kọ̀ọ́. ó ní kí wàá ní tójú kí la gbọ́ rí eléyìí ṣe tuntun ní fún àwọn ọmọ kéwú tí wọ́n ń kéwú lọ́wọ́ tí wọ́n ètí ìdébẹ̀ ìwọ tó sì ní ọ̀jẹ́ tuntun mélòó rú ẹ̀ lọ́mà. mélòó rú ẹ ọlọ́mi léyìí. bọ́ ọba mà ní òní da ìsìlámù rú torí gbọ́ báyìí pọ̀ ọba mà ọ yẹ kí mímọ̀ tó ọmọ àwọn kókó bànújẹ́ bọ́ kọ́ má fi tún máa da omi ìsìlámù rú mọ́ ajẹ́pọ̀ ọ̀mánu yóò máa jẹ́ tuntun fún ọ òun ló ti máa nì tó mú lọ́wọ́ àwọn so ọwa ngbà tó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ làlíwá rántí àlíwá ní ngbà tó gún àlí bẹ́ẹ̀ òun ọba ń rúkú ọkàn gún àlí ni ọbẹ̀ mákànjẹ́ àlíwó wọ́n sáré gbé àlíwá ní ẹ má jọ lọ wọ́n ní kí wọ́n lé wọn mú àlí ní kí wọ́n lọ fi pamọ́ àmọ́ bẹ́ẹ̀ fi pamọ́ sí wọn ẹ má pa ẹ má sí nǹkan fún ẹ má fún lóúnjẹ ẹ tọ́jú ẹ dáadáa o kọ́dẹ̀ ẹ pàrọ̀ aṣọ ẹ gbóúnjẹ tó dáa fún ẹjọ́ máa jẹun ẹ wo Sayyidina Ali ẹ wo Sayyidina Ali Ànábì ní Àlí ní ẹ tọ́jú ẹ fún lóúnjẹ dáadáa nǹkan kọ́ gbọ́dọ̀ ṣe ẹ fún lóúnjẹ ẹ tọ́jú ẹ dáadáa ẹjọ́ gbádùn kọ́dà ibi tẹ́ fi sí ẹ má fi síbi tí ó ha púpọ̀ dípò tí ó máa ní lára ẹ má fún lóúnjẹ àárọ̀ tọ̀sán talẹ́ kó sì máa change aṣọ kọ́ka sọ rẹ̀ wá ń lé Àlí wá sọ àsọlẹ̀ pé bí n bá yíye aburú tó ṣe fún wòye nítorí egún wòye bóun bá yíye òun sàmójúkú òfin láyà tàkìyàmà òun sàmójú ajé kádàrá Ọlọ́run ni àmọ́ tí òun bá wá kú pẹ̀lú eléyìí ó ti yé báwọn ẹgbẹ̀sán wọn lára rẹ̀ kẹ́ pa òun náà padà Àlí lọ sọ àsọlẹ̀ ẹ̀hún kalẹ̀ so ngbà tí ó wá yá Sayyidina Àlí kú bí Àlí ti wá kú immediately tó kú ní Hasan ọmọ rẹ̀ ni wọ́n fi jẹ khalifa wọ́n fi Hasan jẹ khalifa àkọ́kọ́ ẹjọ́ tí Hasan ó kọ́kọ́ dá tí ń jẹ khalifa tí wọ́n ń búra fún gbùràmbá yìí ó ní kí wọ́n lọ mú Abdurrahman bin Muljam wá ó ní wọ́n lọ pa bàbá mi ń pa ọ́ fún ìwọ ti Ìsìlámù ni kì í kí wọ́n fẹ́ pa ọ́ nítorí bàbá mi òun lọ́wọ́ ní kí wọ́n gé orí rẹ̀ kí wọ́n pa òun náà wọ́n wá pa Qasim bí wàhálà Ìsìlámù ti bó ti bẹ̀rẹ̀ láti gbà òun ni fìtínà ti ń bẹnu Ìsìlámù títí dòní ọgbọ́ àwọn tí wọ́n wá kú ní gbogbo wọn bẹ́ẹ̀ àti Abdurrahman bin Muljam
ìjẹ́ kèfèrí la pè khawariji nu àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ń pààyàn gbogbo àwọn khawariji àwọn làwọn tí wọ́n máa wí pé umirtu an uqatila an-nasa anabi wọn pa mí láṣẹ pé kí n má pa àwọn èèyàn kí n má bá wọn jà kí wọ́n tó ṣe la ilaha illallah àwọn khawariji wọ́n ń kírun wọ́n ń gbàwẹ̀ mùsùlùmí wa náà ni wọ́n bí Sayyidina Ali wọ́n ní wọ́n Sayyidina Ali wọ́n ní àwọn khawariji yìí tí wọ́n ń bá wọ́n fa wàhálà yìí ṣé kèfèrí kọ́ ni wọ́n báyìí wà Ali ṣé wọ́n yẹ ṣe kèfèrí Sayyidina Ali ni a fili kufuri farrau inú kúfùrù náà wọ́n sá kú onú kúfùrù páwọn ọ̀fẹ́ di kèfèrí náà ni wọ́n yẹ sá farrau fili kúfùrù tọ̀tọ̀ bá rí bí àwọn ajẹ́ pé monafiki ni wọ́n ń ṣe yín wọ́n ń sọ̀hún ó ní innal munafikina la yazkuruna Allaha illa qalila ó ní monafiki tọ́lọ̀ fi ròyìn wọn ni pé àwọn monafiki wọn ò ní rántí Ọlọ́run àfi díẹ̀díẹ̀ àwọn eléyìí rántí Ọlọ́run tààrà wọ́n ń sin Ọlọ́run tààrà wọ́n ń tìláwà tààrà wọ́n mọ mímọ́ ẹ̀sìn tààrà wọ́n ha Kùránì bámú ó kọ́ wọ́n láwọn pè wọ́n ó ní ikhwanuna alladhina bagaw alayna ọmọ ìyá wa náà ni wọ́n àmọ́ wọ́n kọjá àlà lérí wa wọ́n mutashaddidun wọ́n lè kókó muta'ammikun ọgbọ́ muta'assifun wọ́n kọjá àlà mutanatti'un wọ́n dájú jà kọ wa bagaw alayna wọ́n dájú jà kọ wa wọ́n gbẹ́rù gbẹ́rù lérí wa wọ́n hàn wá lè mà ó ti bá wọn àwọn ní Sayyidina Ali ní olórúkọ tá pè wọ́n nù èyí ń ní àwọn àfáà òun ní kí ní mú lọ́wọ́ pẹ́tọ̀ nígbà tá lè ti lè sọ bá ní àgbọ̀rọ̀ pé wọ́n kèfèrí ìzàn àwọn khawariji wọn yẹ ṣe kèfèrí mùsùlùmí náà ni wọ́n ara wa náà ni wọ́n ẹlẹ́sìn wa náà ni wọ́n ó ti bá àwọn ní bugatu ni wọ́n ń pè wọ́n káwọ́ mú bugatu àbí bugatu àwọn tọ́ksì ni wọ́n so àwọn ọmọ ìyá wọn ní gbogbo ẹni wọ́n bá gbé ẹ̀sìn dé tí ò jẹ́ kí ìlú ó sinmi ní wípé bẹ́ẹ̀ bá ṣe yí kúfùrù ẹ bá ṣe yí kúfùrù ẹ gbọ́dọ̀ sí báyìí ẹ gbọ́dọ̀ sí bá ẹ má kúnlẹ̀ ẹ má jòkó ẹ má dìde wúwọ̀ ọba ń degó ọmọ tọ̀ lóòrò má jòkó jù má fi àkàn sùn bọ́ba fi àkàn sùn ọwọ́ náà bọ́ba sí bá ọwọ́ náà má ta kàkà sùn ọwọ́ náà má fi síbi jẹun ọwọ́ náà má dùn má dá irun ẹni ọba ànábì sépèlè ẹni ọba dá irun dúdú wọ́n ló sépèlè wọn. Allahu alaihi wasallam. bọ́ba ṣe wọ́ ló lè dá irun ẹ ọba kun rẹ́dì ọba kun kọ́lọ̀ yẹ́lò ọba kun kọ́lọ̀ kílókọ rẹ̀ ọba kun ní dúdú ìṣòro rẹ̀ nù kò yọ kò sí nǹkan kò sí nǹkan ẹni tó bá dá irun nínú ìsìlámù ní dúdú nìkan la gbọ́dọ̀ dáyẹ̀ lẹ́yìn dúdú ẹlòmíwàá lọ lè mú pínkì yọ wá dá irun gbẹ̀yìn pínkì yọ dá ilé ẹja ní sunan àti sunan àmì ẹni bá ti dá irun dúdú ó ti kú òun sunan kí ló kan irun dúdú àti irun funfun nù dáhùn sọ yìí sẹ́yìn wọn lẹ̀sìn gbogbo àwọn nǹkan tí ó mú làákà ìwà nú ẹ̀sìn wọn wọ́n wà mú kankan èyí tó mú làákà ìwà gan wọn nílò àwọn yìí wọn khawarij ni wọn yẹ kí ahluzunna àwọn ọmọ ìyá wa ahluzunna tí wọ́n ń bẹ pẹ̀lú wa àwọn làwọn tí ọjà sí wípé bá a ti ń ṣe kódà tó bá kù díẹ̀ káàtó wọ́n fẹ́ gbọ́n sọ fún wa wípé ẹ̀bá yẹlẹ̀ ìpadà wọ́n fi làákà yìí sọ tí wọ́n mọ̀ wípé ara wa ni wọ́n àmì ìtọ́ba ti ní anta kafir àwọn mukafira àwọn khawarij ni gbogbo ẹni wọ́n bá ti pé mùsùlùmí kèfèrí pátá khawarij ni ibi tí mò ń lọ́nu àmọ́ bọ́n jẹ́ khawarij wọn náà àwo tún wá gbọ́dọ̀ pé wọ́n ní kèfèrí torí ìbéèrè tó béèrè pé ṣé kèfèrí ni wọ́n tábà tún wá ní wọ́n wọ̀ náà ajẹ́pàwá náà ti di ara wọn nù ni àti khawarij nù ni gbogbo àwọn tí wọ́n pa sógun Sọfẹ́ni àti Jamal àtàwọn tó pa àtẹni pa Sayyidina Ali àtẹni pa Usman gbogbo wọn mùsùlùmí gbogbo wọn ó ti bá wọn mùsùlùmí gbogbo wọn bugatu ni wọn ó ti bá wọn àmọ́ laysu kafirin wọ́n yẹ ṣe kèfèrí mùsùlùmí wa náà ni iná ni wọn a sì lè sọ pé wọ́n wọ̀ náà àwọn àlejò fún wọn wọ̀ náà torí ìyíhùn tán ṣe ó ti bá wọn ìsìláàmù tí wọ́n ṣe ọkọ̀ fún wa ká pè wọ́n ní ẹni tí ó wọ̀ náà ìwà tí wọ́n wù yí ọkọ̀ fún wa ká pè wọ́n ní pé ẹni tí ó wà lè jẹ́ náà tọ́ba ti wá rí bẹ̀m̀bẹ̀ lápadà wá lo àlìkáfọ̀ àmọ́ sàjára ìtumọ̀ rẹ̀ bí a ti wá gbẹnu sọ̀hún nù torí ọkọ̀ ọmọ pé èyí bá wọn fà ní àlìkáfọ̀ wọn ni adákẹ́ ká má sọ wọn ò ní a má sọ nítorí ká má dájọ́ ni wọ́n wí. má dájọ́ má dá sí. àmọ́ wọn ní a sọ ká lè fi kọ́ àwọn tó kù ní ẹ̀kọ́ bàbá sọ bò làwọn gbogbo ń kálukú ó yẹ yín ní sàbí ó yẹ yín bóun gbogbo ń kálukú ó ṣe mà nísìn àtẹlómìnà ti ń kọ́ ní ti ń gbọ́ àtẹni ó ti kà ó nítorí wọn ń tún gbọ́ ní òun náà wá ń sáyìn sí pé bẹ́ẹ̀ ni sórí èyí ti ń wí pé kọjá tuntun kọ̀ọ̀ká nǹkan kan
o ma fa infi yo da o ese gbo ni wọ́n fi system gbé wọ́n fi system gbé ima akọ ni system gba ìmọ̀ kan gbogbo eléyìí ni baba Lágége ti kọ́ wa ọlọ́mọsá jẹ́ bàbá ogun bàbá àsàlékọ́ àlàáfíà wọn ibi tá ti mọ̀ wípé àwa agbọ́ bàbá wa yénu gbogbo ń tà wí ni bàbá Lágége ti kọ́ wa ọba sì lóò kéwù bàbá Lágége gbogbo ń tà wí ni kò lè yí ọ lè mà set so bí àwọn àníwọ̀n ti rínú kọ́lọ̀ nǹkan wọlé ànábì Muhammad kọ́ máa ba ìsìlámù jẹ́ so ní pé ẹnìkan ò lè sọ wípé wọ́n wọ̀ náà ẹnìkan ò lè ní kọ́dà mo tún ra kọ́ lẹ́sẹ̀ náà àlẹ́ yìí gbogbo àwọn tọ́jà ní sọ fáìnì pátá àti jamal ọmọ àlìjánnà gbogbo wọn mo tún wọ ẹ̀yìn náà ó tún lè ka ẹ̀yìn náà ìbẹ̀lẹ̀ tí wàá mà wípé bí mùsùlùmí bá ṣe nǹkan tó bá ṣe nǹkan kan tó wo tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ ó gbọ́dọ̀ kàfàrà rẹ̀ torí pé ahlul kíbùlà ni wọ́n èyí tí mo sọ lẹ́ẹ̀kan yóò àdáhùn wípé ebi wọn náà lọ sọ pé ànábì ní àṣìkọlẹ̀ àkìrí ẹni ó ṣe rí ibújú òun ni ibnu Abdurrahman mọ́nìjàmù ó ìtàn nígbà náà kò ní wọ́ná sẹ́ni tó ṣe rí ibú ò ní wọ́ná rárá àṣìkọ́ ti akiru nakọ̀ àṣìkọ́ ti alu kúfúrí làwọn amma Abdurrahman mọ́nìjàmù àṣìkọ́ ahlil kíbùlà lòun iná lòun àmọ́ màsírù tí Ọlọ́run nìkan lọ́ba máa yún so ti gẹ́ẹ̀tì báyẹn torí kẹ́ ẹ ṣe gbogbo mùsùlùmí náà ní ó wà àlìjánnà kéṣe gbogbo mùsùlùmí kẹ́ wà àlìjánnà kìí ṣe gbogbo mùsùlùmí ní ó wọ àlìjánnà ohun akọ èyí wọn ẹ sọ yóò dìgbà mi ẹja parí ẹbẹ o bá ń sọ dìgbà mi ẹja parí ẹbẹ o gbogbo mùsùlùmí wà àlìjánnà wọ́n bá sì lẹ́rìí nípa gbogbo mùsùlùmí pátá náà wà àlìjánnà mẹ́rin ọ̀hún wa gbogbo mùsùlùmí kọ́ ní wà àlìjánnà kìí ṣe gbogbo ẹni tí èyí ṣe mùsùlùmí ní ọ̀wọ̀ náà sẹ́ni tí èyí ṣe mùsùlùmí lè wà àlìjánnà ẹni tí èyí ṣe mùsùlùmí tí ó wà àlìjánnà ń bẹ tájọ pàdé lálìjánnà ẹni ó sì jẹ́ mùsùlùmí tí ò ní wà àlìjánnà ń bẹ ó ti bá ẹ̀fìn ìwọ̀n díjọ́ mi kọ́sìm mo fẹ́ ṣe láàrin ìṣẹ́jú márùn-ún péré mo fẹ́ ṣe àǹfààní fún àwọn èèyàn wa àwọn okọ̀ Ọlọ́run kọ̀ọ̀kan tá à ń fi ṣe àǹfààní fún wọn fáwọn èèyàn wọ́n wá àwọn kan wọ́n sà ń pè mí bẹ́ẹ̀ ni wọ́n ń pe mufti ó ti bá wọn ó tún wá ń jẹta tún wá bá mi a tún wà ń Ṣakí ẹnìkan tún wá bá mi kí bàbá ẹ dákun gbogbo àwọn sẹ́tẹ̀ ń fún ara wọn ń ṣe èyí tún ń lọ lánàá lẹ́nìkan tún dá ń dúró wọn ò mọ rí lọ́ba kí mi ó ní gbogbo sẹ́yìn báyìí là ń ṣe àmọ́ ẹ ti fún wa pẹ́ àwọn ẹ̀ ń ṣiṣẹ́ o wàláhì làzim wọ́n ti ṣiṣẹ́ o ẹ jẹ́ wá fún wa ní ọ̀kan lónìí a fi ṣàǹfààní fún yín níta àrán pọ̀ ni òjá àrán ti yín ma ọgbọ́ níta àrán sí kí ni ó ti pọ̀ ọ̀pọ̀ náà fáìlì pọ̀ lọ́fíìsì ló fà iṣẹ́ tí mo fẹ́ jù lẹ̀ ikọ́ sí wàláhì làzim bí èèyàn bá ṣe mo ṣe yìn rí òsì òtí yẹ kọ́dà bí nǹkan ìbá dáhùn lára rẹ̀ wọ́n ní wẹ́rẹ́ kan kò sí ń ta gbogbo ń ta bá lò wọ́n gbọ́wọ́lé wọ́n yé gbọ́wọ́lé eléyìí ajẹ́gùn ti gbélé ìwá ó ti bá wa wọ́n náà ó rí pé ó ti bá wa gbogbo tí ò ní jí ọ́ dá Ọlọ́run ti tẹ̀lé wa kí n sáré sọ ní kíá kí ni nǹkan náà birabbil falak birabbin nas kul a'udhu birabbil falak kul a'udhu birabbin nas 70 mo ti fún wa birabbil falak birabbin nas kárí àmì ẹ̀ wá gbélé ẹ̀tún yẹ ilé ìwò ẹ̀bà kó múná wa kul a'udhu birabbil falak kul a'udhu birabbin nas 70 adàdí kúnnù adàdí kún mo ti rí inú bàbá òun nu automatically rí bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ adàdí rí bẹ́ẹ̀ òun nìyẹn náà wọ́n wà hàn birabil falaki wọ́n hàn birabil nas 70 wọ́n gbé kalẹ̀ báwọn ọ wà wá egbò túdé kí n mọ̀ pé egbò túdé ọlọ́lẹ̀ wa tó bá wá egbò túdé ọ̀hún ó gé díẹ̀díẹ̀ Ọlọ́run ló ní egbò ni èèyàn kú ní èèyàn kọ́sẹ̀ dẹ́ẹ̀ Ọlọ́run ló ní wa ma min shay'in illa yusabbihu bihamdi walakin la tafqahuna tasbihahum gbogbo ntọ́lọ̀ ń dání sáfọ̀ máa fọ́lọ́hun àmọ́ ntọ́ fa tí wọ́n fi pè ní túdé ni wípé wọ́n rí wípé wọ́n lò wọ́n rí wípé ń tú tí ó dé wọ́n sọ di túdé ó ti yé wọ́n wá gé ọ wá gé ó ti yé bó sì wù ọ́ o lè gbé lódìdí sínú ẹ̀ ọ wá bu omi tí ó fi fọ hàntú ni ọ wá ara egbò túdé wọn sínú ẹ̀ ọ̀rẹ́ nù ọ̀tún yóò sùn ọjọ́ kan tí ó yípo 24 hours ó wò ó ká ó rí pé ó yípo 24 hours make one day
torí gbogbo ẹni ó wáyé láàrin 24 hours ló wáyé gbogbo ẹ̀dá tó wáyé àárín 24 hours ló wáyé náà tó bá ti wá fi báwọn tó bá ti lo 24 hours ni ọyọ igbó tún ní nkún bẹ́ẹ̀ omi ni lọ́wọ́ àfi fọ bẹ̀rábìlì falaki bẹ̀rábìlì nas dédé ntọ́ bá wà lè mú tán lẹ̀ kan náà lómi wọ́n jẹ so ó lè bómi wọn bá pọ̀ ó bu dédé ntọ́ fi fọ bẹ̀rábìlì falaki bẹ̀rábìlì nas ń bẹ̀ ọgbọ́ tó bá wà bù báwọn tó bá ti wá fẹ́ lù lálẹ́ ọ kọ́kọ́ lè sinra o ti tó bá ti wá sinra tán ọ sàlùwàlá tó bá sinra wọn tán ó sinra kí gbogbo tí ń bẹ lára rẹ̀ wọn kó ogun tí ń bẹ lára rẹ̀ wọn kó ń bẹ kíkiri yóò lè ráyè wọlé tó bá sin dọ̀tí wọn náà ọ wá sàlùwàlá bẹ́ẹ̀ immediately bẹ́ẹ̀ tó bá sàlùwàlá tán ọ gbé bẹ̀rábìlì falaki bẹ̀rábìlì náà tó fọ̀pọ̀ tó fomi egbò túdé fọ́ o ti ó gbé lọ́wọ́ ẹni tí ó bá wá síbi tó ti lè rí àǹtú hàn tí egbò túdé yẹn bá ti lo 24 hours náà kó gbé síwájú rẹ̀ kó ṣe bẹ̀rábìlì falaki 70 bẹ̀rábìlì náà ṣe 70 kó ṣe sínú rẹ̀ yọ̀dà sẹ́ o ti bá wọn ẹni tí ó bá rí egbò túdé èyí wọn ọ̀rọ̀ ọjọ́ mi tó nìyẹn bí iṣẹ́ ti wà nù ẹni tí ó bá ti rí egbò túdé yóò máa láǹfààní mi jẹ bí iṣẹ́ ti wà nù náà tó bá ti wá gbé lọ́wọ́ bá ní ọ wà wí báyìí wípé Allahumma ẹ̀wí bẹ́ẹ̀ Allahumma ya musahila zadid ya musahila shadid wa ya mulina alhadid wa ya mulina alhadid wa ya munjisa alwa'idi wa ya munjisa alwa'id wa ya man huwa kulla yawmin fi amrin jadid akhrijni min hilkil mudiki ila sa'ati tariqi ọgbọ́ àkàrà wọn kún la kútùbà yìí gan inú kútùbà yìí ó ti já mọ̀ pé ajẹ́gùn ti bá wa bíkà àdìfáù wíbẹ̀ máàlá àtíkù wàlá hawla wàlá quwwata illa billahi al-aliyyil azim wájẹ̀ ń wílẹ̀ kan kọ́ wà sárda Allahumma ya musahila sadidi wa ya mulina al-hadidi wa ya munjisa al-wa'idi wa ya man huwa kulla yawmin fi amrin jadidi akhrijni min hilkil mudiki ila sa'ati tariqi bika adfa'u ma la atiku wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim o ake méje sí o ke okutuba yìí o kori e be le méje o bá ti pé méje ohun o laniyan o bá pé méje o wá mú antun be o ti o gbé lọ báyìí o bá ti pé méje tó bá ké mo ṣe wí o wá mú tó bá ti mú tán o ti lálùwàlá immediately o bọ́ seri awọ aberi tere aberi ẹni rẹ̀ tó wà o bọ́ síbẹ̀ o wá ṣe birabil falaki 71 birabil nasi 71 tan pé 70 le hàn adadi kún 71 adadi malu akramakumullah sa kina pé malu owó nu dúkìá adadi kún òun ó tú gbogbo nǹkan ó bá ti bí de bá tú tán kéroku tá ma rí a ma rowo ó ma ra anu gbà ó ma ra wọn tí ó ma ṣàánú rẹ̀ wallahi alazim mujarrabu ni ó ti bá wọn 71 birabil falaki 71 birabil nasi òun ló fi parí rẹ̀ nígbà tó bá mú tán immediately tó bá mú tán bá ó wá ṣàdúà tó bá wù ó bá ní ojú bá wọn náà lọ kọlọ́n kó jẹ́ ó ṣe dédé ká tún kútúbà wọn ká Allahumma ya musahila tharid gbogbo tó le wọlọ mọ́ ṣe ó dẹ̀rọ̀ wa ya mulina alhadidi gbogbo àwọn nǹkan tó lé nú àwọn rin wọlọ máa rọ̀ wa ya munjisal wa'idi wọlọ bá tó máa sọ pé báyìí ní ṣe tó sì ṣe bẹ́ẹ̀ ọjì wa ya man huwa kulla yawmin fi amrin jadid wọlọ bá leke ọlá lọ máa ṣe new project ní gbogbo bá lọ máa ṣe nǹkan tuntun akhrijni min hilkil mudiki níbi tí mo há sí tó lé ọwọ́ mi tó fún ẹsẹ̀ tó fún àìráàánú àìríṣẹ́ àìríkẹ́ Ọlọ́run yọ mí kúrò ìṣẹ̀mí ayé fún gbogbo ẹ̀ fún àìríjẹ àìrímu yọ mí kúrò ńbẹ̀ ila sa'ati tariqi Ọlọ́run on ariziki kó fẹ́ jona anu kó fẹ́ erire kó dé ìkẹ́ kó dé ama ri je kanu de kí gbogbo ọ̀nà mi ó sì fẹ́ kó tó mi jẹ fi mi sínú ẹ̀ bí ka adifa umala atiku Ọlọ́run bá leke ọlá tí n bá ti ní ọ mo lè ṣe project tí pa yo kosim barakallahu ojina barakallahu fika bí ka adifa umala atiku project tí pa ní o ka bí bá ti ní ọ mo lè ṣe
wala hawla wala quwwata illa billah mo yon dara fún gbogbo mùsùlùmí ayé ẹ má lè ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ó san yín lẹ́san rí. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.